torí ẹni tí ń lọ sí ilé onílé lọ já ilé onílé ó fẹ́ wọn ó sọ̀kò mọ́ gíláàsì ilé bàbá àwọn ni ẹni tí ń sọ̀kò sórùlé olórùlé ó fẹ́ wọn ó sọ òkò kó fọ́ gíláàsì ilé bàbá àwọn ni nígbà tẹ́sìn di fáàrí èébú wọn níbi wọn kù sí kò tọ́ sẹ́nì kankan wa lẹ́nu àfẹnitá ti bọ̀tán rí ò bá ní dá wípé wọ́n kú bí kan ibi tọ́ba lékè ọlọ́wọ̀ rí ká pé wọ́n kú bí kan níbi tọ́lọ́wọ́n ọba tó ṣẹ̀dá gbogbo wa ò rí ànábì tán bá ló gbà kò sọ pé wọ́n kù síbi kankan rí ẹni tó bá fẹ́ láti bọ̀tán rí kankan tí ó lanu lágbárí sọ pé àwọn sàhábà kù síbi kan ò sí ẹni tó fẹ́ kọ́lọ́wọ́n yọ́nú síṣẹ́ ẹ̀hún tí ó sọ bẹ́ẹ̀ sáwọn sàhábà kò sí ẹni bá gbọ́ lẹ́nu rẹ̀ àpẹẹrẹ pé kò ní láti bọ̀tán rí ni torí irun tó wíhun àfẹ́ẹ̀sìn kankan ò wí rí bẹ́ẹ̀ bá wá gbọ́ lẹ́nu ẹnìkan rí àwọn kèfèrí tí wọ́n ń ṣe bí mùsùlùmí ní ó jẹ́ bí àwọn ẹgbẹ́ ṣíà àwọn tí máa sábà jẹ́ nìyẹn gbogbo àwọn àfẹ́ẹ̀sìn náà sì ti fẹnu kò lórí ọ̀rọ̀ àwọn ṣíà pé kèfèrí ni wọ́n ìdán tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí a jẹ́ wípé ibi tẹ́nu ó kò sí náà ni pé àfẹ́ẹ̀sìn kankan ò wírú ẹ̀ rí ọ̀rọ̀ Abubakar ni a fi kọ́ síbi kan lálẹ́ àná a wá fẹ́ bọ́ sínú ọ̀rọ̀ sàábí àgbà Sayyiduna Umar radiyallahu anhu ká tó wá wọbẹ̀ mo fẹ́ sáré yan ọ̀rọ̀ kan màá padà ṣe odidi fídíò lórí ọ̀rọ̀ náà mo rí fídíò kan tí àwọn ọmọ kéékèèké àwọn màjèsín awo àwọn aláwo ọmọ kéékèèké àwọn àtọ́ ìbàjẹ́ yẹn pọ̀ àwọn màjèsín awo tẹ́mà àṣẹ̀ṣẹ̀ náà ń dè màjèsín ìmọ̀ sí wọn bí ológun ni àṣẹ̀ṣẹ̀ náà ń dè màjèsín ìmọ̀ sí wọn bí ogun ni wọ́n gbé adìẹ kan dání pé àwọn fẹ́ sà sí Olúwo àtàfà Saheed Shittu pé kí wọ́n má bàa lè sọ̀rọ̀ mọ́ pé kódà kò ní èdè káwọn bá ti mú ọkọ̀ èèyàn kò ní èdè káwọn tẹ̀ mọ́ owó ọkọ̀ ìyá rẹ̀ kì í mọ́ mo ní àà sọ wáyé kẹ́ ṣẹ̀ṣẹ̀ sọ yẹn sórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ ṣe ni nígbà bá ṣe tí èyí tẹ́ ẹ fẹ́ sì ṣe tọ̀ ẹ wàá jáde síta pé tọ̀ n ti ń ṣe ọ̀hún o àwa la fi ṣe ọ́ o wá bẹ̀ wá ẹ tí ì ṣe nǹkan ẹ̀ṣẹ̀ wá bọ́ sórí afẹ́fẹ́ ẹ ń fi yẹn polówó ọjà nìyẹn náà ẹ ń fi yẹn polówó ọjà fẹ́ káwọn èèyàn tí ó mọ̀ yín pé olóògùn ni yín tí ó mọ̀ yín pẹ́lẹ́bọ ni yín ẹ fẹ́ kí wọ́n wá nájà yín nìyẹn ẹ fẹ́ sàṣolúwẹ̀ ẹ̀ṣẹ̀ wá gbé sórí afẹ́fẹ́ ẹ sì ní kò ní ẹ nílò orúkọ ìyá rẹ̀ ẹlẹ́ẹ̀ nílò orúkọ ìyá èèyàn kẹsà ti morúkọ rẹ̀ ibẹ̀ ti morúkọ tí wọ́n pàtó Rashidi lórúkọ wọn ẹ sì máa àfà Saheed Shittu ẹ mọ̀ orúkọ rẹ̀ ní Saheed nígbà tẹ́ ti ní orúkọ ìyá wọn ẹ ṣe tẹ́ẹ̀sì kí n tẹ́ fẹ́ ó ṣẹlẹ̀ kẹmọ wá olóòórùn nìyí aláìlẹ́kọ̀ọ́ gbẹ́yìn aláwo burúkú yẹn aláìlẹ́kọ̀ọ́ nìyí ẹ̀lẹ́kọ̀ọ́ àìlẹ́kọ̀ọ́ náà ni ò jẹ́ sí wájú ẹ̀rígbẹ́jọ́ tí aláyé ti jáyé tọ́nà ti gba wájú kò lọ́wọ́ ẹ̀yin aláwo tó gbà lọ́wọ́ ẹ̀yin ẹlẹ́bọ tẹ́ kò gbé wájú fún yín mọ́tò ní tẹ́ ẹ̀ bá ti tí nígbà tí ẹ̀ ti lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ̀ nílà ká ìtẹ́ ẹ̀ lọ́gbọ́n yẹn ẹ̀ lè bọ́ wájú nìtumọ̀ ẹ̀ táyé yóò fi dọ̀run òpinnu ayérádà ó fẹ́ sàṣìyàn ó wá gbé wá sórí afẹ́fẹ́ ó fẹ́ sàṣì ṣe ti wá ṣe tẹ́tẹ́ fẹ́ ṣe àbẹ́ ẹ̀sẹ̀ fẹ́ ṣe tó bá pẹ́ ẹ̀sẹ̀ fẹ́ ṣe ni ẹ tètè ṣe ẹ̀sìn wọ́jọ́ tẹ́ bẹ̀rẹ̀ wá gbogbo ògùn tẹ́ máa sàṣìyàn láàrin ọjọ́ méje lẹ máa dá bọ́jọ́ méje yẹn bá ti káde tètè mà torí kò sí tọ́lọ́wọ́ bá dédé ò lè fi ṣe èèyàn tẹ́ wà lẹ́yìn lẹ́ ṣe ọlọ́run ní faburú solúwo ọlọ́run faburú solúwo dákun ọlọ́run mọ́ fi aburú ṣe ọba Abdul Rashid Olúwo of Ìwó dákun mọ́ faburú ṣe wọn bẹ́ẹ̀ ni kọ́lọ́run dákun mọ́ faburú ṣe àfáwà Saheed Shittu dákun ọlọ́run mọ́ faburú kankan sẹ̀mí wọn o jẹ́mi wọn ogun jálá fi àwọn pọ̀ o ọlá agbára rẹ ọlọ́run àbíọ́ pẹ̀lú àánú rẹ ọlọ́run àbíọ́ kódà bí in tó jọmọ́ tí wọ́n wí bá wà lákọọ́lẹ̀ wọn tẹ́lẹ̀ dákun bá wa parẹ́ ọlọ́run bá wa parẹ́ mọ́jọ kákọọ́lẹ̀ burúkú mọ́jọ kò lé wọn lórí mọ́jọ kí kádàrá abú kò lé àwọn táwọn wí lórí tí mọ́jọ kò lé àwọn náà lórí mọ́jọ pa alábòsí kankan ká wọlọ́n mọ́jọ kí ẹnu alábòsí kankan tọrọ wọ́n lápá àtọ́jà alábòsí kankan àfọwọ́ lọ alábòsí kankan mú pé kí ni ó ṣe àfọwọ́ lọ alágbára kankan mú pé kò sí tó lé sí àwíbẹ̀ àwọn ní ń wù wọ́n láti lo agbára wọn nìyàn láà wọ́n mọ̀ wá ẹni tí ó tọ́jà àwọn àbẹ́ni táwọn ó tọ́jà bí ò bá rí bẹ́ẹ̀ ni ebi Olúwo ń sọ̀rọ̀ tí wọ́n ní ẹ̀yin náà sọ̀rọ̀ tí yín èwo ní jẹ́ pé ẹ fẹ́ lọ́yàn láhánkọ̀ kò sì ní rọ̀rọ̀ sọmọ́
ẹni bá ti kéèké ẹni tó bá tó bẹ̀ kó jẹ́ kẹ́yìn orúkọ wọn Habibullah lórúkọ tèmi o, àfáà Zaki yẹn orúkọ ẹbí ni. Yàbá ipò kọ orú mi lẹ́fẹ́ mọ̀ Habibullah, oríkì mi ni Ìṣọ̀lá, orúkọ màmá mi ni Aisha. Ẹjẹ́ kẹ́kọ́ kó lè pé kẹ́ má ní orúkọ ìyá tẹ̀rí ni òjò jẹ́ ẹkọ́ pé ẹ̀sà èyí tá Nábì sọ fáwọn àlàwò dúró lórí pé aburú kankan ò lè ṣe wá àfi kó wà lákọọ́lẹ̀, bẹ́ẹ̀ àǹfààní kankan ò lè jẹ́ tiwa àfi káǹfààní náà wà lákọọ́lẹ̀. Gbogbo ayé bá kójọ táwọn fẹ́ sẹ́yìn láǹfààní ìlàmù gbogbo wa gbogbo yín gbogbo wa ẹjá lọ mà annahum la yanfa'una shay'an, wọn ò lè ṣàǹfààní kankan. i'lam annahum la yanfa'uka, wọn ò lè ṣàǹfààní kankan fún ẹ illa bi shay'in qad katabahu Allahu laka, àfi kí n tí a ṣe tálà fẹ́ fi ṣàǹfààní fún ẹ̀yẹ́ wà lákọọ́lẹ̀ Ọlọ́run pé wọ́n ló ní. wa in ijtama'u ala an yadurruka, tí wọ́n bá sì tún kóra wọn jọ tán lé àwọn fẹ́ kó nira bẹ́ẹ̀, àwọn fẹ́ sísí ohun rẹ, àwọn fẹ́ ṣe bákanbákan fún ẹ, kódà kálá àwọn fẹ́ wá jí ẹgbẹ́, ó gbọ́dọ̀ wà lákọọ́lẹ̀ kí yẹn ó tó lè wá sí musẹ. Ní tó bá sì ti wà lákọọ́lẹ̀ bí ẹ̀yin tẹ́ lérí ò ṣe, ọ̀nà míì tí ó nǹkan wọn gbà ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀, kádàrá bú ọlọ́mọdé ó kò ní gbogbo wa lórí ni. Ó gbé yẹn aláwo tẹ́ ń sọ̀rọ̀ yẹn, màá padà tún fídíò sí lórí ọ̀rọ̀ yín torí ọ̀rọ̀ yín kan mo fẹ́ sọ. ẹgọ̀ àṣẹ̀ṣẹ̀ ló ń dèmọ̀dè sí ń gbé yín ṣe bí ogun ẹgbọ́n mọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ṣẹ̀ túlé kan àkáǹtì kan ní gbé yín nú eré orí igi àsepọ̀ ọmọ ẹ̀dán, orí yín ò pé rárá, ẹ̀ṣẹ̀ wá ń lérí ṣàjẹ́ tí ó pọ̀ máa lẹ́jẹ̀ lẹ́nu, ìyá bá lóògùn gidi orí afẹ́fẹ́ lẹ́wà gbé wá ní ti ń jẹ́ gbogbo àtà ní ti ń jẹ́ lọ́wọ́ wọn yìí sọ̀rọ̀ wọn ìwọ́dà ẹ̀ ní màgbẹ́ ní kankan lọ́wọ́ wọn máa sọ̀rọ̀ nígbà tí ó sì kankan ni ẹ kọlù wọn tẹ́kẹ́ tó máa pẹ́ kọlù ọ̀ràn, ẹ kọlù wọn tẹ́kẹ́ tó máa pẹ́ kọlù àdánwò. Gbogbo àtàkùn kan gidi dání kálukú wọn fi bẹ̀rù Ọlọ́run ni wọ́n gbé pamọ́ ni wọ́n ní tọ́ ìpolongo ẹ̀ sórí afẹ́fẹ́ yẹn ti júwe pẹ́ ní nǹkankan, ẹranko ní ẹ̀kan fẹ́ gbé sórí afẹ́fẹ́ káwọn yẹn lè máa pè yín, ẹni bá ní ìṣòro tó jọ mọ́rún tẹ́ wí bóyá náà fẹ́ ṣe jàǹbá fún yàn yóò lè pè yín, ẹ gbowó lọ́wọ́ ẹ lu jìbìtì, ẹ bá lu jìbìtì tán ẹ máa wọ́nà bẹ́ẹ̀ ṣe pa àbí kẹ́ máa wá bẹ́ẹ̀ ṣe sògùn àṣegbé tí òfin ní béèrè nǹkan yẹn lọ́wọ́ yín mọ́. In tó ti cast tipẹ́tipẹ́ tá a ti get, ẹ fẹ́ sàṣolúwo, ẹ fẹ́ fà sáfà Saidi Shittu, ẹ̀yin wá lákọ́kọ́ aláwo tó kọ́kọ́ máa fà Saidi, àbí inú ìwó tá a fà tí olúwo ń gbé kò sáwọn ológun bẹ kò sáwọn aláwo ń bẹ, àwọn eléégún bẹ ń bẹ tí ń kọ lálá tó oògùn gidi ń bẹ ní ọwọ́ wọn, wọn ò ní fi olúwo ṣe nǹkan kan ní, wọn ò ní fi olúwo ṣe nǹkan kan ní. Inna sultanuhu ala alladhina yatawallawnahu, kí agbára èṣù tó lè ká ẹnìkan ó gbọdọ̀ jẹ́ pé ẹni yẹn gbára léṣù, ẹni tó bá tó náà bá gbára léṣù tó lè pé èṣù yẹn ní fi ń sagbára ẹnìkan lágbára èṣù lè ká lẹ́sà sí tọ́kàn yóò sì balẹ̀ pé yóò mú ní bọ̀rọ̀bọ̀rọ̀. Tẹ́yìn bá ìjẹni tó gbára lọ́lọ́run tágbára kan sí tó wá mú ajẹ́ pé Ọlọ́run ọba kan mọ̀ pé kí ní ìwà alákọọ́lẹ̀ rẹ mo sì fẹ́ kí nǹkan yóò wá sí musẹ, mo fẹ́ fi kópa mọ́ báwọn eléyìí, mo sì fẹ́ fi sọ̀wọ́dẹ ní ọ̀la nítorí àjẹ́ nìyẹn. Ọlọ́run òjò yé wa pé ìjọba èṣù wa borí ìjọba mùmìnì láyé. Qul lan yusibana illa ma kataballahu lana. Mutallib Ayinde Abdulhamid ṣe huwa maulana. Lan yusibana illa ma kataballahu lana huwa maulana wa ala Allahi falyatawakkalil mu'minun. Ọlọ́run ní gbogbo mùmìnì gbára lé. Gbójákújákú tẹ́ ń bá kiri yẹn ò kàn wá ilẹ̀ mọ̀, ẹ bá wọn tó bọ èṣù mọ́, ẹ bá wọn bọ Ṣàngó mọ́, kẹ tó ń wó kọ̀ mí ìwà kójú òsà tuntun kẹ máa bọ ìṣòro ayé ti yín nìyẹn. Dinul Qayyimah wa alaikum salam. Nípa báyìí gbogbo tẹ́ bá fẹ́ ṣe kò ní ìdíkẹsẹ̀ máa sọ fún apá ẹ fẹ́ ṣe ẹ lọ sí ni, gbogbo ẹ̀yin ẹlẹ́bọ tẹ́lẹ̀ fẹ́ sàṣolúwo kó mọ́ bá lè sọ̀rọ̀ mọ́, tẹ́lẹ̀ fẹ́ sàṣí àfà Saidi Shittu kó mọ́ bá lè sọ̀rọ̀ mọ́, kò ní ìdíkẹ́ gbé sórí afẹ́fẹ́ ànílò gbogbo tẹ́sán ànílò rẹ̀ ẹ lọ sí ni. Nígbà tí ẹtìlẹ̀ ní ìdíkẹsẹ̀ máa wọ́kọ̀ yáki èmi náà wá tayín láyà, ẹ̀yin ọmọ aláwo kéékèèké mo tayín láyà, orúkọ mi Habibullah. Ẹ fún mi lọ́jọ́, ẹ fún mi ní ìgbà àtàkókò gẹ́gẹ́ bí ìṣeyín tẹ́ máa ṣe, ọjọ́ méje àbọ́jọ́ mọ́kànlá èwo lẹ fẹ́ nú ẹ̀, tìpolo ẹnu aláìnírò rí òpònú kó wá ní gbé tó fẹ́ tà sórí afẹ́fẹ́ pẹ́ dápẹ́ bá mi ra, ẹ̀yin wá gbógun wá síbẹ̀ ẹ̀pẹ́ fẹ́ fi bá tèèyàn jẹ́, ẹ̀ ní ìtí ẹ̀ lógun jẹ̀díjẹ̀dí, ẹ̀ lógun ẹni tí wá pámú, ẹ̀ lógun làkú ègbé, ẹ̀ lógun stroke, ẹ̀ léwé tó ṣiṣẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn èyí tẹ́ fi gba èèyàn tí òfin ní sọ̀rọ̀ mọ́lẹ̀ gbé wá sórí afẹ́fẹ́, ẹ̀ sì lẹ́sìn yín da òpònú ayérada. Àwọn tán jẹ́ mùsùlùmí tán láwọn ń sa orúkọ Ọlọ́run ọba kan àwọn fi ń ṣèyàn ní jàǹbá, à ń sọ wípé Kùránì kan ni wọ́n ń ké, àwa ń jẹ́wọ́ fún yín pé rárá inú Kùránì kan ni àyà tẹ́ kà láti fi yàyàn wèrè wà,
àwọn ẹ̀yin ẹlẹ́bọ ilẹ̀ ní gbogbo ẹ̀ tẹ́wàá wà ń bára dáradá kí dákun ìyẹn kọ́ ni mo fẹ́ sọ dínú lẹ́kọ̀ yìí mà òtítọ́ kòrò alaikum salam ọlọ́wọ́ bá mi sàlékún dáadáa fún yín náà bọ́rọ̀ tí wọ́n ṣe jẹ́ nìyẹn gbogbo ẹni tó bá fẹ́ ra oyin wá o pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́ ọba Apcois pure honey ó wà fẹ́nikẹ́ni tó bá fẹ́ rà ẹ má dá ara yín láàmú pé ṣé oyin gidi sì wà bí ò sí àwọn èèyàn kan tó oyin gidi náà oyin gidi wà níbí gbogbo àwọn tó ti rà lọ́wọ́ wa ní ẹbí kékeré kan ni wọ́n kọ́kọ́ béèrè fún òun la lọ fún wọn bí wọ́n ṣe tọ́ òun báyìí náà ni ẹ bá ń gbé 5 litre mo fẹ́ lò nẹ́tọ́ọ̀kì ló sá lọ náà oyin wà nílẹ̀ fẹ́nikẹ́ni tó bá fẹ́ 2.5 litres 5 litres èyíkéyìí tẹ́ bá fẹ́ ẹ kà pè sórí nọ́mbà mi 09031 30 8477 09031 30 8477 bí ìyẹn ṣe jẹ́ nìyẹn nípa tolóyin náà ọ̀rọ̀ Abubakar àti Umar eléyìí tí àwọn ọ̀gá ṣíà nílùú Èkó pè ní tí wọ́n pè wọ́n lálábòsí àwọn ṣíà tí wọ́n ní branch s'Èkó ẹni tó jẹ́ àáfà àwọn lágbègbè wa ń bí wọ́n pè àwọn Abubakar lálábòsí àti wá sọ̀rọ̀ lórí Abubakar dáadáa gbogbo ẹ̀yin tẹ́ rí pa sọ̀rọ̀ lórí ẹ̀ lọ bá wa ṣíà rẹ̀ dáadáa káwọn èèyàn wò káàkiri kí ó lè hàn sí gbogbo àwọn tí wọ́n ti ń rò pé àbótítọ́ ni wọ́n sọ wípé irọ́ ni wọ́n pa mọ́ Abubakar inú àwọn àhàdísù tá a kà ó ti hàn gbangba wípé nǹkan kan tó jọmọ́ ìjà kò sí láàrin anabi Muhammad àti Abubakar tó lè mú Abubakar jẹ anabi mánú láti fìyà jẹ anabi lẹ́yìn ikú rẹ̀ tó wá jẹ́ wípé ká ń fòkú ẹ̀ ráre ní ó wà lórí ẹ̀mí Abubakar láti fi gbẹ̀san ìjà tí wọ́n ń jà kánábì ò tó kú kò sí tó jọrú ẹ̀ Abubakar anabi ṣàdúrà fún wọ́n wá pé Umaru náà ní alábòsí àfi ká tó ṣàlàyé ọ̀rọ̀ Umaru náà Umaru ẹni tẹ́pẹ̀ alábòsí yìí ǹjẹ́ kankan ń bẹ nínú wa rẹ̀ kánábì ò tó kú tó jọ mábòsí tá ànábì sì sọ fún rí pé ìwọ Umaru yìí ó sórí fún sábòsí tó ṣẹlẹ̀ rí kí ló dùn wọn àtẹnìkan pọ̀ rí àbí tó dùn wọn àtànábì pọ̀ àtàbúbákìrì yìí àti Umaru yìí àná ni wọ́n jẹ́ sànábì Abubakiri ló bí Aisha tó jẹ́ ìyàwó ànábì Umar ló bí Hafsa ìyàwó ànábì lónà sallallahu alaihi wasallam àwọn méjèèjì ni wọ́n fi ọmọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam báwo ló kọ ọmọ wọn ṣe wá kú tí ó wà jẹ́ dùnú wọn ọkọ ọmọ ẹni kọ́kọ́ ọmọ ẹni ó kú láyé kó wá jẹ́ dùnú bàbá ìyàwó pọ́lọ̀ sí tó bọ̀ ń pọkọ ọmọ wọn tó bọ̀ ń sọmọ àwọn dopó inú yẹn wá dòde bí wípé ànábì ò sí láyé mọ́ wọ́n wá ń fi òkú ọkọ ọmọ wọn ráre ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn sínú òye gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pé sí nǹkan yẹn gbogbo tí wù kó jẹ́ bí ayé làwa náà wà àwa náà sì bímọ àwọn ọmọ wa wọ́n lọ lé ọkọ àwọn ọmọ wa wọ́n fẹ́yàwó ǹjẹ́ bàbá rí èèyàn mẹ́wàá pé a kó èèyàn mẹ́wàá jọ a rí èèyàn mẹ́sàn-án tí kò ní lè ṣerú ẹ̀ tipátipá láfi rí èèyàn kan tó lè dájú rú ẹ̀ ká tó wá pa àwọn odidi sọ̀hábà tá ànábì train ẹ̀mí wọn tọ́tọ́ wọn bá train ẹ̀mí wọn torúkọ wọn jáde ní Al-Qur'an kìí ṣe ní kíkọ́lẹ̀ orúkọ wọn jáde ní kíkọ́lẹ̀ o ṣùgbọ́n àwọn ayat tá ànábì tú tó sì jámọ̀ wípé àwọn tọ́lọ́wọ́n bá ń bá wíre ó pọ̀ ní Al-Qur'an tọ́lọ́wọ́n bá fi ń tọ́ka wọn pé èèyàn rere ni yín alálùbáríkà ẹ̀dá ni yín olùṣe rere ni yín olùlátìbọ̀tán rere ni yín bá ṣe wá kàtà Abubakiri náà ló yẹ ká kàtà Umar kájẹ̀ tún ju challenges ẹ̀ síta fún àwọn tí wọ́n pè wọ́n lálábòsí pé ẹ wá hadith kan wá ó dàbí ó jẹ́ da'if ẹ wá wá tí a pé hadith máa jẹ́ da'if tí wọ́n sì kọ́ kalẹ̀ àwọn tábà lóòótọ́ tó wá kọ sísàlẹ̀ rẹ̀ wípé fi ìsinádì yìí da'if ìsinádù èyí ó wà kò lálàáfíà tó ó dàbí ó jẹ́ da'if ẹ mú jáde níbi tí wọ́n ti tọ́ka àwọn táwọn wí ní alábòsí ìròrí lásán tí ò lálàáfíà ilẹ̀ ẹ̀rọ wípé ó dáa tó bá mú tí nǹkan báyìí báyìí fi wáyé a jẹ́ pé nǹkan báyìí ní ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ tẹ́yìn náà mọ̀ pé ò dénú ẹ̀sìn èyí fìròrí o gbọ́dọ̀ fìròrí ti ẹnìkan dá ẹjọ́ kódà ẹjọ́ tí ò tó yẹn o gbọ́dọ̀ fi dá nínú ẹ̀sìn ká tó wá pé èyí tó tó yẹn ọ̀rọ̀ burúkú ni kí èyàn ó fi irú ẹ̀sùn yí àtọ̀run ni kí èyàn ó fi irú ọ̀rọ̀ burúkú yẹn kó fi lọ àwọn sọ̀hábà lọ́rùn nípa báyìí Umar ibn al-Khattab radiyallahu anhu
ọlọ́mọ sábà wa sàlékún yọ́nú fún sàábí àgbà tí wọ́n ń pè ní Umar ọmọ Khattab. Umar bin Khattab yìí ó jẹ́ náà bismillahir rahmanir rahim. Ẹ dákun ẹ má bínú torí Ọlọ́run, mo fi Ọlọ́run bẹ̀ yín, mo tọrọ àforíjì lọ́wọ́ yín. Umar bin Khattab, Khattab yẹn ó jẹ́ ọmọ fún Nafil aw Nufail, yìí tí ìbá jẹ́ kìí ṣe èdè lúwà wọ́n kọ́ ni yóò bá wá jẹ́ bẹ́ ibn Abdul Uzza ibn Rubah ibn Kriti or Kritu or Qoritu, yìí tí ó bá jẹ́ ní gbogbo ẹ̀, ibn Razahi ibn Ada ibn Ka'b ibn Luha Amirul Mu'minin Abu Hafsi al-Adawi al-Faruq. Bí ọ̀rọ̀ ẹbí rẹ̀ sì jẹ́ nìyẹn, ìyẹn sàábí àgbà Umar bin al-Khattab. Naam, aslama fi sanati sadisa min an-nubuwah. Umar bin al-Khattab ó gba Islam ní ọdún kẹfà tá Ànábì di òjíṣẹ́ Ọlọ́run Ọba sallallahu alaihi wasallam. Wa qala Nawawi, tó àfáà wa Nawawi wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Umar. ó ní wúlìdà Umar ba'da al-fil bi 13 sana. wọ́n bí Umar ní ọdún kẹta tí wọ́n ṣe ọdún elérin. ọdún kan bẹ tí a máa ń ṣe nílùú Mákà tí wọ́n ń pè ní Aamul Fil, ọdún elérin. ọdún elérin yìí ó di ọdún kẹta tí wọ́n ṣe, ni wọ́n bí Umar bin al-Khattab. ara ọdún kẹta kọ́ ọdún kẹtàlá, ìṣọ́dún kẹta, ẹ má bínú, ọdún kẹtàlá. lẹ́yìn ọdún kẹtàlá tí wọ́n sọdún elérin ni wọ́n bí Umar bin al-Khattab. ọdún kẹtàlá ni, ẹ má bínú, kí sọdún mẹ́ta. wa kana min ashrafi Quraysh, nínú àwọn pàtàkì Quraysh ni Umar. aslama qadiman ba'da 40 rajulan wa 11 imra'atan. ó gba Islam lẹ́yìn àwọn ogójì kan ni wọ́n jẹ́ Mùsùlùmí. lẹ́yìn ogójì yẹn òun ló jẹ́ ẹyọ ọ̀kan tó lé lórí wọn tó fi ń jẹ́ ogójì àtẹyọ ọ̀kan. nígbà tí wọ́n mọ̀ gba Islam, gbogbo ẹni tí ń jẹ́ Islam nílẹ̀ Mákà ń jọ́nà òjò ogójì lọ. Islam Umar ló kún wọn tí wọ́n fi dogójì àti ẹyọ ọ̀kan 41. wa 11 imra'atan, àti obìnrin 11. tá bá fi Umar kún àwọn ogójì ọkùnrin, yóò máa jẹ́ ogójì àtẹyọ ọ̀kan. tá bá wá fi àwọn 11 obìnrin kún ogójì, yóò máa jẹ́ 50. ẹ dákun mọ́ bọ̀ wá torí Ọlọ́run.
náà Umar ibn al-Khattab tá a bá fi àwọn obìnrin mọ́kànlá yẹn kún ogójì yóò máa jẹ́ 50 àtẹyọ kan 51. a ṣẹ̀ṣẹ̀ wá fi Umar kún 51 yóò wá jẹ́ 52. níjọ́ tí Umar gba Islam èèyàn ogójì péré ní jẹ́ mùsùlùmí níjọ́ náà, sorry, ọkùnrin ogójì ní jẹ́ mùsùlùmí níjọ́ náà, obìnrin mọ́kànlá, àpapọ̀ wọn jẹ́ 51 tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà fún Ànábì. fazahara al-Islam bi Makkah, ṣùgbọ́n níjọ́ tí Umar gba Islam ní lórúkọ Islam bẹ̀rẹ̀ sí ní fọ́n káàkiri ilẹ̀ Mákà. gbogbo ààyè tí ó gbà wọ́n tẹ́lẹ̀, tí ó gba àwọn mùsùlùmí tẹ́lẹ̀, ààyè bẹ̀rẹ̀ sí ní gbà wọ́n. wa fariha bihi al-muslimun, inú gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí níjọ́ náà tí Umar darapọ̀ mọ́ bẹ̀rẹ̀ sí ní dùn, torí wípé níjọ́ náà èèyàn ò lè jẹ́ mùsùlùmí ó sì bọ́ síta gbangba kó ní mùsùlùmí lòun ó pa ni. ìjìyà tó kéré jù tán lè ṣe fún tọ̀hún tí wọn ò bá pa ẹni kí wọ́n kún ó dé àwọn oníranran nira sí, tó pé Ọlọ́run nìkan ló lè júwe bí nira yóò sì pọ̀ tó. Umar yìí tí ra sọ yí pé wa huwa ahadu sabiqina al-awwalin, ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹni ìsáwájú tán jẹ́ ikọ̀ àkọ́kọ́ tálí Kùránù ń júwe wípé a'udhu billahi minash shaitani rajim was-sabiquna al-awwaluna minal muhajirina wal-ansar walladhina ittaba'uhum bi ihsani radiyallahu anhum wa radu anhum. was-sabiquna al-awwalun, àwọn tí a ti gba wájú láwọn ẹni àkọ́kọ́. Umar wà nínú àwọn tí al-Kùránù ń tọ́ka sí wípé àwọn ẹni àkọ́kọ́, Umar wà nínú wọn. wa 11 al-mashhud lahum bil janna, àtàwọn mọ́kànlá, Umar wà nínú àwọn mọ́kànlá tí wọ́n gba ìwé ẹ̀rí àlìjánà lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam. ẹ̀yin wọ̀nyí àlìjánà tí ó jẹ́ iyèméjì fún gbogbo ẹ̀dá tí kò wà òun mẹ́ni tí kò mọ̀ bóun ó wọ̀ àbóhun ò ní wọ̀. ẹni tí ó wọ̀ yóò máa ṣàdúrà ní pẹ́kọ́lọ́hun fi ń wọ̀, ẹni tí ò ní wọ̀ náà òun náà máa ṣàdúrà pẹ́kọ́lọ́hun fi ń wọ̀ ni. àlìjánà yẹn ẹ̀yin wá fọkàn balẹ̀ láti inú ayé ń bí pé ẹ ti dọmọ àlìjánà yẹn látàyé ń bí. inú ìtumọ̀ radiyallahu anhu, ìyọ́nú Ọlọ́run tí gbogbo wa ń wá kí yẹn ẹ̀yin ti kó, ìyọ́nú Ọlọ́run sì ti kò yín. ọ̀rọ̀ yóò ní jásíná níwájú Ọlọ́run. nínú àwọn mọ́kànlá tànábì wá fún ní ìró dùnnú bẹ́ẹ̀, Umaru wà nínú wọn. ẹ wá bí àwọn tí wọ́n sọ pé Umaru ṣàbòsí wípé só wà nínú wọn, àwọn táwọn wí yà bí ò sí nínú wọn. torí wọ́n tún lè ní ànábì ò sọ fẹ́ nìkankan pé wọ́n lè lẹ́nìkan tó gbàwé ẹ̀rí o. ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn náà gbà pé àwọn kan bẹ tán gbàwé ẹ̀rí lọ́wọ́ ànábì tí ànábì sọ fún wọn tó fún wọn ní ròdùnú pọ̀ máa àlìjánà ní látàyé, tí wọ́n bá gbà pé Umaru ń bẹnu wọn, Abubakar ń bẹnu wọn, báwo ni àbòsí tí wọ́n fi tì sọ́dọ̀ wọn yẹn sì wá padà tún jẹ́, tó sì jẹ́ pọ́lọ̀ náà ló ní kí ànábì wá fún wọn ní ìró dùnnú. bá ànábì ò bá dá wọn mọ̀ bá ànábì ò bá dá wọn mọ̀ pálábòsí ni wọn, sọ́ba tó rán ànábì ń sẹ́nu ò tún dá wọn mọ̀. nǹkan yẹn ọ̀rọ̀ burúkú tí a fi lọ àwọn sàábé yẹn kìí ṣe àwọn sàábé nìkan ni wọ́n ń bú Ọlọ́run pọ̀ pọ́ba afọ́jú ni, wọ́n ń pe Ọlọ́run lọ́ba afọ́jú, wọ́n ń pe Ọlọ́run ní arínúróde lòun, olùmọ̀ràn ọkàn ìlọ́lọ́run ọba ń jẹ́. tó bá jẹ́ pé arínúróde lọ́lọ́run, olùmọ̀ràn ọkàn lọ́lọ́run, báwo ni ò ṣe rí in tí ó gbẹ̀yìn Abubakar àti Umaru nígbà tí Ànábì ò bá sí láyé mọ́? báwo lọ́lọ́run ò ṣe rí tó fi wá jẹ́ wípé Ọlọ́run ọba wá ń fún wọn ní sàtífíkètì tó pọ̀ tó yẹn, ó fún wọn ní ìwé ẹ̀rí tó pọ̀ tó yẹn pé wọn ọmọ àlìjánà ni wọ́n sì ṣàbòsí fún Ànábì. alifukalla, ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ tí ó sì lè rí bẹ́ẹ̀. bákan náà Umaru yìí wahidul khulafa'ir rashidin, ọ̀kan nínú àwọn àrólé tí wọ́n bẹ lẹ́yìn Ànábì nìyẹn. àrólé Ànábì sallallahu alaihi wasallam tá Ànábì sọ yí pé àwọn khulafa'ur rashidun nílò àwọn eléyìí. náà Umar tún wá jẹ́ wahidu azhari rasul,
ó wà nínú àwọn ọjọ́ kan nínú àwọn àna ànábì torí ìyàwó ànábì Muhammad tí ń jẹ́ Hafsa ọmọ bíbí Umaru ni àna ni Umaru jẹ́ sí ànábì mẹ́yàn bá wá jànà gidi só yẹ kí ọkọ ọmọ ẹni ó kú kí ìdùnnú ó sì bá yàn nípa pọ́ mọ ọkọ ọmọ ẹni kú ẹbí àwọn tí wọ́n fi àbòsí yìí ti sọ́dọ̀ ànábì pé ṣé bọ́kọ ọmọ tí wọ́n bá kú àwọn máa dunnú ni sínú ẹbí tí wọ́n ṣé bọ́kọ ọmọ wọn bá kú àbí ìyàwó ọmọ wọn kú sáwọn máa dunnú ni ọ̀rọ̀ tí wọn ò gbọ́dọ̀ fi lọ èèyàn tí èsà ànábì Ọlọ́run tínú èèyàn ò ní dùn sí kí ló dé táwọn á fi rú ẹ̀ táwọn fi rú ẹ̀ lọ àwọn sàhábà ọ̀rọ̀ tí wọn ò gbọ́dọ̀ fi lọ ẹ̀yìn tẹ́ẹ̀ ní sùn torí ẹ̀ Ambali ọlọ́rẹ ó kọ kọ́mẹ̀tì ní oníbàárà bàbá rẹ̀ náà láfijọ́ àtàwọn àfá ẹ àwọn tàà fijọ́ nìyẹn so mọ̀ pé mo pè ẹ́ níbí bí mo bá gbà pè ẹ́ ó sọ fún mi in tó ṣe gbẹ̀yìn ayé rẹ̀ ló kọkalẹ̀ yẹn in tí ó gbẹ̀yìn ayé ẹ̀ kò sì ní yẹ ó gba bára gbẹ̀yìn ayé ẹ̀ ni ó tẹ ọ̀pá báyìí gba bára gbẹ̀yìn ayé ẹ̀ àlìbáríkà pé mi ò mọ̀ ẹ̀rí mi ò mọ̀ kankan pa ayé ẹ̀ mi ò bú ẹ̀rí mi ò ní tàà sí ń ṣe ń bí ò ní ṣe pẹ̀lú ìbú àlàyé ẹ̀sẹ̀ là ń sọ dákọ ẹnìkankan kabù àforí ẹnìkankan sọ à ń sọ̀rọ̀ tiwa ni bí bá ń pè ní tiẹ̀ ó ń dùn máa wà ó ń ṣètì àwa ò inú tiwa ń dùn sí àrígbà tí wọ́n ba àwọn sàábé ló kọjá inú wa dùn sí pé àwa rí ibi jáde láti sọ̀rọ̀ lórí ẹ̀ pé irọ́ ni wọ́n pa máa sàhábà tó bá yẹ pé ilé kéwu tiyín ni wọ́n ti pè àwọn sàhábà ní alábòsí a jẹ́ pé alákítún ẹni òfò ní nìyẹn o ẹ parẹ́ nìyẹn o wá kàsárí tún ẹ ṣòfò nìyẹn o ẹ parẹ́ nìyẹn o báyìí pé lè kéwú tí wọ́n ti pé àwọn sàhábà lálábòsí ni ẹ̀lẹ̀ rẹ bá ti kéwú lọ̀rọ̀ táà ń sọ fi ń ká ẹ lára a jẹ́ wípé ẹ ti jọ ṣòfò pọ̀ nìyẹn o torí táà ń sọ ò ní sí pẹ̀lú kẹmọ́ bí ìbú o ọlọ́run ó jẹ́ ògbà bára gbẹ̀yìn ayé pẹ̀lú ògbò ọlọ́run bí yẹ sí rí nìyẹn al-akhbaru al-warida fi islami Umar al-akhbaru al-waridati fi islami Umar àwọn ìròyìn táwọn sàhábà àwọn olódodo gbà wọlé wá nípa bí Umar sì gba Islam akhraja Tirmidhi بن عمر أخرج الترمذي عن ابن عمر Tirmidhi nínú àwọn olùgbà àdísì wá ní òun ló wá àdísì jáde wọ́n ládísì yẹn عن ابن عمر látọ̀dọ̀ ọmọ Umar ládísì yẹn ti wá anna nabiyya sallallahu alaihi wasallam qala wọ́n lá nabi Muhammad sallallahu alaihi wasallam ó sọ báyìí wípé Allahumma a'izza al-islam bi ahabbi hadhaini ar-rajulayni ilayk Allahumma ọlọ́run àìzà islam bá wa gbé islam ga bá wa sàpọ́nlé islam bá wa bu iyì kún islam bí ahabbi hadhaini ar-rajulayn pẹ̀lú èyí tí ìrẹ́ ọlọ́run bá fẹ́ nínú àwọn ọkùnrin méjèèjì yìí bí ahabbi hadhaini ar-rajulayn ilayk èyíkéyìí tí ìrẹ́ ọlọ́run bá fẹ́ jùlọ nínú àwọn ọkùnrin méjèèjì tí à ń wí yìí wọ́n wá níta àwọn ọkùnrin náà ó wá jẹ́ Umar bin al-Khattab aw bi Abi Jahl bin Usham da'awatu nabiyyi ni Umar bin al-Khattab annabi ló tọrọ ẹ̀ pẹ̀lú àdúrà pẹ̀lú wa a'izza al-islam bi ahabbi hadhaini ar-rajulayn ilayk èyí tí wọ́n Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn ọkùnrin méjèèjì tí mo fẹ́ dárúkọ yìí dákun bá wa lò wọ́n láti fi gbé islam ga ẹni àkọ́kọ́ tà nẹ́bí wa kọ́kọ́ dákọ̀ ní Umar bin al-Khattab nínú kó jẹ́ Umar bin al-Khattab ni wọ́n lọ́wọ́ ó lò láti fi bá wa gbé islam ga aw bi Abi Jahl bin Usham àbí kó bá wa lo Abu Jahl ọmọ Usham ṣùgbọ́n gbà tàdúwà nẹ́bí fẹ́ gbà lórí àdúwà náà Umar bin al-Khattab ni ẹ̀mí rẹ̀ rọ̀ láti ṣe islam nítorí pé sísítà Umar kan àbúrò Umar kan ó gba islam yẹn kódà tí Umar ti kọ́kọ́ ná yánnayànna tó na sísà rẹ̀ yẹn kó sí lè gba islam ó lù gan ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹ̀mí tí Umaru náà padà rọ̀ nítorí àwọn ìṣẹ̀lẹ̀ kan àtàwọn nǹkan tó náà padà rí
tó jẹ́ àrídájú àtàkọ́lé Ọlọ́run tó ti kò lé lórí pé yóò padà jẹ́ mùsùlùmí. Torí wípé Umaru jẹ́ ẹ̀dá kan tó lé, òun náà ní jẹ́ aṣíwájú láàrin àwọn kèfèrí, tẹ́mi àwọn kèfèrí fi ń balẹ̀, òun àtàbú Jahali. Ṣùgbọ́n nígbàtà Ànábì rí bẹ́ẹ̀, Ànábì ní àfi kí ọ̀kan nínú àwọn méjèèjì yóò di mùsùlùmí ní ọ̀nà àbáyọ fi lè wà fún wa láti ráyè tan ẹ̀sìn ká, torí wọn ò tó ẹrú tí pè ìrun jákè. Bá fẹ́ kírun wọn ò tó ẹrú tí tẹ́ kí aṣọ sí gbangba káwọn mẹ́sàn Allahu Akbar, wọn ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀. Mélòó gbogbo wọn jọ́nà, ibi lásọ yẹn wọn ò ju 40 lọ. Tá bá fàwọn obìnrin 11 kún wọn jẹ́ 51. Gbogbo wọn nìyẹn pẹ̀lú àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn táwọn ọ̀rẹ́dì àti ṣe Islam níjọ́ náà. Níjọ́ tí Umaru ń jẹ́ kèfèrí tí ò ti di mùsùlùmí yìí, Abubakar ti di mùsùlùmí o. Lẹ́yìn ọdún 6 tá Ànábì dá Ànábì Ọlọ́run ni Umaru tó di mùsùlùmí. Náà àkọ́kọ́ nìyẹn, da'awatu nabiyyi ni Umar, àdúrà tá Ànábì ṣe tó gbà Umaru ni. Akhraja Ibn Abi Shayba, ọmọ Abu Shayba in ló tún mú àdísì wá an Jabir, látọ̀dọ̀ Jabir. Qala, ó ní kana awwalu islami Umar, anna Umar qala, àkọ́kọ́ bí Umaru ṣe di mùsùlùmí ní wípé Umaru gaga ló fẹ́nu ara ẹ̀ sọ wípé daraba ukhti al-makhadu laylan, Umaru sọ wípé daraba ukhti al-makhadu, oyún mú sísítà mi lóru. Umaru sọ bẹ́ẹ̀ pé oyún mú sísítà òun lóru. Fa kharajtu min al-bayt, ó ní mo wá jáde nílé. Fa dakhaltu fi astari al-Kaaba, mo wá wọ bí kọ́tìnì Kaaba, àwọn gàgá tí ń bẹ ní Kaaba, àwọn aṣọ tata sí ara Kaaba, ó ní mo wọ bẹ̀. Bí mo ní bọ́n ṣe débẹ̀ tán, fa jaa an-nabiyyu sallallahu alayhi wa sallam, Ànábì náà kàn dé ni. Bá Ànábì ṣe dé, dakhala al-hijr, òun wọnú Kaaba lọ. Wa alayhi battan, ó daṣọ kan búra, battan yẹn aṣọ kan ní tẹ́ máa dà búra. Wa salla lillah, ó kírun. Masha Allah, ó kíra iye rákà tí Ọlọ́run kádàrá kó kí ó sákì. Ànábì kírun, summa sarafa, Ànábì bá pẹ̀yìn dántí gbà tó kírun tán. Umaru ní fasami'tu shay'an lam asma' misluhu, ó ní mo wá ń gbọ́ nǹkan kan tí mi ò gbọ́rú ẹ̀ rí. Ìyẹn Umaru lóhun gbọ́ nǹkan kan tó wọn ò gbọ́rú ẹ̀ rí. Fa kharaja fattaba'tuhu, ó ní bá Ànábì ṣe jáde báyìí òun kàn tẹ̀lé ni. Fa qala, Ànábì wá ń béèrè wípé man hadha, ta lélẹ́yìí tí ń tẹ̀lé mi. Fa qultu Umaru ni mo sọ pé èmi Umaru ni mo ń tẹ̀lé. Fa qala ya Umar, ó ní Ànábì wá sọ pé wa Umar, ma tada'ni laylan wala naharan, ó fi mílẹ̀ lóru, ó fi mílẹ̀ lọ́sàn, ó ń tẹ̀lé mi kí lérò rẹ̀. Ẹgbẹ́ náà Umaru ti di mùsùlùmí, kí lérò rẹ̀ tó fi já pé àtòrò àtọ̀sán mọ́sá àmì máa rí ọ, tí bá gbáwájú yọ ìwọ ló yọ, tí bá gbẹ̀yìn yọ ìwọ ló yọ, ma tada'ni, ó fi mílẹ̀, kí ló ṣẹlẹ̀. Ó béèrè ọ̀rọ̀ yẹn ní béèrè bígbà tí ó fẹ́ ṣàbúrú fún. Umaru ní fa khashitu an yad'u alayya, ó ní àyà wá pa mi, ẹ̀rù bà mí, torí kí ahọ́n rẹ̀ má rè lọ síbi pé yóò wá ṣépè fún mi bí ṣe fi ìbínú sọ̀rọ̀ yẹn. Fakultu, ó ní mo wá tètè sọ wípé ashhadu an la ilaha illallah wa annaka rasulullah, ó ní Umaru ní mo wá tètè náwọ́ sókè kí n tí ń bẹ̀lẹ́ mi rẹ̀ sí mi yẹn kó má bàa tí lọ síbi kó wá wíwí kúwí sí mi, kó wá ṣépè. Ló bá ní ọdá ashhadu an la ilaha illallah wa annaka rasulullah, mo gbà pé mo jẹ́rìí pé kò sọ́bà mìíràn tí ìjọsìn tó sí àfọlọ́wọ́ bá àti pé wọ́n tó dúró ìlú jíṣẹ́ rẹ̀. Faqala ya Umar, Ànábì wá béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ Umaru jọ́nà wípé asíbùhù, sí ó wí ní ìpamọ́ báwọn tí àjọ ń ṣe Ìsìlámù náà sí ń ṣe tí wọ́n nípamọ́ táwọn èèyàn ò mọ̀ ní àbíbò. Faqultu la, Umaru ní èmi ó wí nípamọ́,
máa wá sọ pé mo gbà fọ́lọ́run, ẹ̀rù tó máa bà mí káwọn èèyàn mọ̀ pé mo ti gbà fọ́lọ́run. Rárá o, qultu la, Umaru ni mo sọ pé la, mi ò wí nípa mọ́ o, walladhi ba'athaka bil haqqi, mo fọba tó gbé ẹ dìde pẹ̀lú òdodo mo fi búra, la u'linannahu kama a'lantu shirk, máa polongo ìsìláàmù rẹ̀, ìsìláàmù tó mú wáyìí, máa polongo rẹ̀ ju bí mo ṣe polongo ẹbọ lọ. Umaru sọ jọ́nà pé ṣe báwọn làwọn ń gbé ẹbọ níyì lẹ́bọ fi níyì, ṣe báwọn làwọn ń pọ́n ẹbọ lé, àwọn làwọn ń jẹ́ kèfèrí, làwọn kèfèrí fi ń rò pàwọn lágbára. Irú ahán àtagbára tó ń lò tẹ́bọ fi ń jẹ́ ní òkè yẹn, òun ó lò nínú Islam gbogbo wájú. Ẹ wo níbẹ̀rẹ̀ pé Umaru fẹ́ gba Islam nìyẹn o, ẹ wo àdéhùn rẹ̀ pé òun ó paná àdẹ́bọ rẹ̀ fi gbé Islam ga ni. Káwá pàdúrú wàhálà yìí, in tó wá padà gbẹ̀yìn rẹ̀ ni pé wọ́n ṣàbòsí ọ̀gá wọn. A ní ọ̀rọ̀ burúkú ni, ọ̀rọ̀ burúkú ni, ọ̀rọ̀ tí ò dáa ni. A bẹ̀ Ọlọ́run ọba àlékẹ́ ọlá kó bá wa yí ẹ̀mí àwọn tí wọ́n sọ̀rọ̀ burúkú yìí padà láti sọ tó dáa nípa àwọn méjèèjì, torí wọ́n ní ìwà rere àtọ̀rọ̀ rere àti iṣẹ́ rere àti iṣẹ́ sí rere àtàjọṣe rere pẹ̀lú Ànábì Muhammad sallallahu alaihi wasallam, tí wọ́n ò sọ yẹn. Dípò kí wọ́n sọ rere, gbogbo dáadáa tó tó dà wọ́n pọ̀ wọ́n ń jí ikú ni. Níjọ́ tọ́rọ̀ Emmanuela tó ti ṣẹlẹ̀ lèyìn ó ti mọ̀ pé nǹkan mí ń bẹ lẹ́mí wọn. Abubakar ní ń bẹ pẹ̀lú Ànábì nínú kòtò, wọ́n àsítà àgbọ́rú ẹ̀rí, wọ́n sì gbé jáde nínú ọ̀rọ̀ wípé Abubakar kọ́ Emmanuela ni. Wọ́n ti tó ń pè ní Abdullahi ibn Orekiti ní ìsìn. Gbogbo etí ìbàjẹ́ lára dáadáa Abubakar ní wípé kò yí kò lẹ́gbẹ̀ẹ́ Ànábì, annahu la yufariqu nabiyya, kì í kò lẹ́gbẹ̀ẹ́ Ànábì safaran wala hadaran, ẹgbẹ́ Ànábì ni máa wà ní gbogbo wa, nítorí kí àwọn kèfèrí Mákà má bàa fàbúrú sí Ànábì. Wọ́n fẹ́ràn Abubakar, bó sì jẹ́ mùsùlùmí tó náà wọ́n sì fẹ́ràn rẹ̀. Wọ́n máa gbágbára àwọn ọ̀ká Abubakar, tí wọ́n bá fẹ́ tijú Ànábì tán bá ti rá Abubakar, wọ́n ti jú Abubakar. Ìmọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ Ànábì ní gbogbo ìgbà, torí pé Abubakar tẹ̀lé Ànábì náà ló fi padà doníjà àwọn ará Mákà. Iyì tí wá ń bẹ fún náà ó wà nù kòtò pẹ̀lú Ànábì, wọ́n sì mójìdí yìí yẹn, wọ́n fa aya, wọ́n lò nǹkan ló wà pẹ̀lú Ànábì. Emmanuela tí èsì mùsùlùmí ló wà pẹ̀lú Ànábì. Kí ni Emmanuela wá wọ kòtò? Kí ló lọ sí bẹ́ẹ̀? Ogun wo ní sí ilé Emmanuela bọ̀ wá? Kí ni àjọṣe Emmanuela yẹn pẹ̀lú Ànábì Muhammad tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam? Ìjọ rẹ̀ ni wọ́n tíráwó ló gbé àjọṣe Emmanuela pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam. Hadith wo ló gbé ọ̀rọ̀ Emmanuela yẹn pọ̀ mọ́ta Ànábì tó jẹ́ hadith tó ní Muhammad gẹ́gẹ́ sọ lórí ẹ̀pẹ́tọ̀ Emmanuela yóò ọ̀rẹ́ ẹ̀hún ni o, níbo l'Ànábì ti sọ alájọṣe ẹ̀hún ni o. Kódà gbà tí òun kú ònílé lóhun bọ̀ wá, òun lòun ránṣẹ́ sí Emmanuela pé kó máa bọ̀ wá bá òun nínú kòtò báyìí káwọn lè jọ wọbẹ̀. Hadith wo ló wí bẹ́ẹ̀? Àwa náà ta yín láyà ìmádìsì yẹn jáde tó júwe àjọṣepọ̀ Emmanuela yẹn pẹ̀lú Ànábì Muhammad sallallahu alaihi wasallam, kí Umaru sọ̀rọ̀ nípa hadith yẹn, kí Usman sọ̀rọ̀ nípa hadith yẹn, kí Ali sọ̀rọ̀ nípa hadith yẹn, kí Abubakar sọ̀rọ̀ nípa hadith yẹn. Èèyàn sá gbọ́dọ̀ súnmọ́ Ànábì pọ̀pọ̀ tó yẹn káwọn Abubakar mọ́mọ́ gẹ́gẹ́ bí alájọṣe rẹ̀, àbí ẹ̀ tó sọ pé Abubakar alájọṣe Ànábì mọ́mọ́ so sì ṣeéṣe ká ní Umaru alájọṣe Ànábì mọ́mọ́. Tẹ́ẹ̀ bá tí kò bá ti ṣeéṣe, definitely wọ́n gbọ́dọ̀ mọ̀ nípa Emmanuela yẹn, ọ̀rọ̀ àwọn náà sì gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí Emmanuela yẹn pé lóòótọ́ ọ̀rọ̀ Abubakar gbọ́dọ̀ sọ wípé lóòótọ́ Emmanuela lòun fi ti Ànábì tó dó ti Ànábì ni o, bóyá ó sà gbọ́dọ̀ wí nǹkan kan lórí ẹ̀. Wọ́n kọ́ láyẹn rẹ̀, wọ́n lábúbákiri kọ́ ní bẹ̀m̀bẹ̀ ní kòtò pẹ̀lú Ànábì. Nǹkan kábúbákiri ó sì wà ní kòtò pẹ̀lú Ànábì, kó jẹ́ pábúbákiri ló wà ní kòtò pẹ̀lú Ànábì, odidi ọlá kan ni tí ń kó iyì bá ẹbí Abubakar dòní nílẹ̀ Mákà. Bẹ́ẹ̀ ni Umar ibn al-Khattab, bí Umar ibn al-Khattab bó ṣe bẹ̀rẹ̀ Islam nìyẹn. Ìwárìrì Ọlọ́run ló wọnú ayé rẹ̀. Àdísì kan tó rẹ̀ tí àfáwà Ibn Sa'd tí wọ́n gbà wá, and Sakwan kọ́ọ̀lá, Sakwan yẹ ló sọ wípé qultu li Aisha, ó ní mo bi Aisha wípé man samma Umar al-Faruq, tààlẹ́ni tó sọ Umaru ní Faruq. Qalat, ìyàwó Aisha wá sọ wípé An-Nabiyyu sallallahu alaihi wasallam, Annabi Muhammad náà ni ọkọ mi ló sọ Umaru ní Faruq, torí pé bí irọ́ àtòdodo bá jọra wọn, Umaru ni ó pè wọn sọ́tọ̀ọ̀tọ̀. Ẹni tí máa ń ṣe yàtọ̀ láàrin irọ́ àtòdodo ni wọ́n ń pè ní Fárúkù, Fárọkọ̀. Ó yà á lọ́tọ̀, ó gbé sọ́tọ̀ọ̀tọ̀, ó yà á sọ́tọ̀. Èròǹgbà Nábì tó fi
pé Umaru ní Fáárùkù ni pé Umaru jẹ́ ẹnìkan tí máa ń ṣe ìyàtọ̀ al-Fáárùk bayna al-haqqi wal-batil aw wal-kathbi, ẹni tí máa ṣe ìyàtọ̀ ní àárín irọ́ àtòdodo. Irọ́ àtòdodo gbé kọ́lọ̀ kan wá bá Umaru rí kí Umaru má yà wọ́n lọ́tọ̀ọ̀tọ̀. ìdí rẹ̀ tá Nábì fi Fáárùkù kún orúkọ rẹ̀, al-Fáárùk bayna al-haqqi wal-batil, al-Fáárùk bayna al-haqqi wal-kathbi. ìgbàlérò Ànábì nìyẹn tí ó fi sọ Umaru ní Fáárùk. ẹ wo bí àjọṣe wọn ṣe pọ̀ tó tá Nábì fi ń sọ ní orúkọ tó orúkọ yẹn sì fi ń múlẹ̀ tó bá yẹn sallallahu alaihi wasallam. Naam, hadith kan tó rí akhraj al-Bazzar wal-Hakim wa sahhahu an Ibn Abbas. ìfẹsẹ̀ rí lẹ̀ hadith yẹn ó wá látọ̀dọ̀ Ibn Abbas radiyallahu anhu. qala ó sọ báyìí wípé lamma aslama Umar nazala Jibril faqala ya Muhammad laqad istabshara ahlu as-samaa bi islami Umar. nígbàtí Umaru di mùsùlùmí, nazala Jibrilu sọ̀kalẹ̀ láti inú sánmà. ìwọ́n sọ fún Ànábì Muhammad wípé bẹ́ẹ̀ tí ń wo yìí gbogbo àwọn tí ń bẹ nínú sánmà inú wọn dùn lọ́wọ́lọ́wọ́ báyìí bí islami Umar, nítorí pé Umaru di mùsùlùmí. ẹ wo kọ́mẹ́ntì Ànábì Muhammad lórí ẹni tí wọ́n sọ yí pé ó ṣàbòsí fún Ànábì o, tó sì jẹ́ wípé àwọn táwọn yóò lè jẹ́ alábòsí kó oorun rẹ̀ ó márùn sáà Ànábì ká Ànábì mọ́ gbọ́ oorun yẹn, yóò ti gbọ́ oorun àbòsí yẹn nínú ọ̀rọ̀ wọn. bí ò gbọ́ Ọlọ́run ọba tó rán Ànábì níṣẹ́ ó ti wá sòfófó fún Ànábì, yóò tó wá sàlàyé wọn pé ma wá ń tàn ẹni o, la ta'lamuhum ìwọ ló dá wọn mọ́, nahnu na'lamuhum àwọn Ọlọ́run ọba tá rán ẹ níṣẹ́ àwa dá wọn mọ́ kálábòsí ni wọn. Ọlọ́run ọba ti sọ̀rọ̀ yẹn fún Ànábì sallallahu alaihi wasallam. وأخرج البخاري عن ابن مسعود. أفوى بخاري نتمر كوا لا تدم مسعودي رضي الله عنه قال قل ما زلنا أعزة منذ أسلم عمر. تنبو ابن مسعود لو سورة ó sọ wípé ما زلنا أعزة ààyè àgbò lẹ́ni pàtàkì lẹ́ni iyì lẹ́ni àgbéga ààyè àgbò lẹ́ni àpọ́nlé múnsù azìlẹ̀mà Umar láti ìgbà tí Umaru ti di mùsùlùmí láti bẹ̀rẹ̀ sí ní dẹni pàtàkì láwùjọ. torí wípé gbogbo tí ipa àwọn òká kí wọ́n ó ṣe tẹ́lẹ̀ kí Ìsìlámù kí Umaru tó di mùsùlùmí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe. inú gbogbo mùsùlùmí bẹ̀rẹ̀ sí ní dùn. Umaru ló di mùsùlùmí láǹfààní kí mùsùlùmí ó bọ́ta kó lóhun kírun ṣẹ̀ṣẹ̀ wá yọ. kó tó di mùsùlùmí wọn ò bí wọn dá kírun gbangbata. Ànábì tí ń kírun táwọn èèyàn tí àwọn kèfèrí rí wọ́n lù ní. ìmí wọ́n gbé àpò dùkẹ́ àpò tí ń bẹnu ràkúnmí àpò gbẹ́ tí ń bẹnu ràkúnmí. Ànábì ó forí kalẹ̀ báyìí wọ́n gbélé mọ́lẹ̀. níbo mi wọ́n yí òkúta tí wọ́n mọ̀ pé báwọn bá gbélé mọ́lẹ̀ kò ní fọ́ lórí mọ́lẹ̀, èdè pé òkúta yóò fọ́ lórí ṣùgbọ́n kò ní fẹ́ gbórí dìde kó lórí gbé. wọ́n wá gbélé Ànábì mọ́lẹ̀. wọ́n sọ̀kan dọ́kan tó ṣe pé Fátímà ló dé bá Ànábì ń bẹ̀ tó ṣe wá yí kì ní ẹ̀kọ́ lórí Ànábì fi rí bí dìde nítorí kí Ìsìlámù lè gbogbo táwa ń wùyí pátá kí Umaru tó di mùsùlùmí ni kìí ṣègbà tó di mùsùlùmí. ọ̀kan nìyẹn. akhraja Ibn Sa'd wa Tabarani an Ibn Mas'ud radiyallahu anhu qala. àfáwà ọmọ Sa'd àti Tabarani wọ́n mú àdísì kan jáde látọ̀dọ̀ ọmọ Mas'ud radiyallahu anhu qala. ó sọ wípé kana Islamu Umar fatihan. gbígbà Islam tí Umaru gba Islam ìṣílẹ̀kùn orí ló jẹ́ fún gbogbo mùsùlùmí. wa kanat hijratuhu nashran. ìjírá tí Umaru ṣe láti Mákà lọ sí Madina pẹ̀lú àṣẹ Ànábì nashran ìrànlọ́wọ́ ló tún jẹ́ fẹ́sìn. torí Umaru nìkan ló kéde Islam rẹ̀, ló kéde ìjáde rẹ̀. Umaru nìkan ló bọ́ sí gbangba báyìí pé tọ̀ èmi tí ń ṣe ìjírá lọ sí Madina o, mo fẹ́ fi Mákà alẹ́. ẹni tó bá tóbi tí pé rẹ̀ ní ẹ̀yin tẹ́ ń pèrè ayín kèfèrí hùn ẹ wá dá mi lọ́nà ẹni má lọ. gbogbo àwọn yòókù
àtànábì ni o àtàbúbákìrì ni o gbogbo àwọn tí wọ́n jọ sí ìjírà yòókù wọ́n yọ jáde ńlé ni Umaru nìkan ló kéde ààrẹ pé èmi ti ń lọ mo sì ti wá sọ̀rọ̀ báyìí ẹni tó bá wá mọ̀ kóhun ò fẹ́ kí n lọ kó wá dá mi lọ́nà. wa kanat hijratuhu nasran ìṣe ìjírà tí Umaru ṣe ìjírà lọ sí Madina láti ìlú Mákà pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run sọ́dọ̀ ànábì nasru ló jẹ́ fún Islam. wa kanat imamatuhu rahma ìjẹ́ aṣáájú tí Umaru wá padà jẹ́ aṣáájú lásìkò lẹ́yìn bá tí Abubakar kú rahma tó lòun àánú ni fún Islam ní tó tún ṣe kò bàjẹ́ dòní èyí tí ọwọ́jà rẹ̀ láǹfààní àti débẹ̀ tó fi àlífà ẹ̀ tó fi ṣe ní sùtá kò látúnṣe dòní nígbà tọwọ́jà rẹ̀ ò ti débẹ̀. wala qad ra'aytana wa ma nastati'u an nusalli ila al-bayt hatta aslama Umar wala qad ra'aytana wọ́n náà òun rí wa báyìí ní ìsìn à ń kírun ní gbangba ta wa ma nastati'u an nusalli ila al-bayt lágbára kálá fẹ́ kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfi kó jẹ́ nínú ilé wa láti ń kí lẹ́yìn tí ó tún tilẹ̀kùn tí ó ti wíńdò ká má bàá mọ̀ hatta aslama Umar títí tí Umar fi di mùsùlùmí ni ó gbogbo ọgbà tí èdè mùsùlùmí yẹn gbogbo àwọn táwọn jẹ́ mùsùlùmí ò tó bẹ́ẹ̀ láti kírun ní gbangba ta falamma aslama Umar nígbà tí Umar di mùsùlùmí qatalahum ó bá wọn kèfèrí jà ó bá wọn fa wàhálà hatta tarakuna fasallayna títí táwọn kèfèrí yẹn fi wálẹ̀ tàfi dẹni tí ń kírun ní gbangba ta. ẹ wo kọ́mẹ́ntì àwọn tí wọ́n jọ lògbà nípa Umar ẹ wo kọ́mẹ́ntì ànábì nípa Umar àbòsí tí àwọn ọ̀gá ṣí àlékò ìwá fi kan ànábì sallallahu alaihi wasallam tàfi kan àbòsí tàfi kan Umar ọmọ Khattab yìí níbo ni a ti rí ní táwọn sàlàyé nìyẹn ní táwọn béèrè fún nìyẹn. gbogbo eléyìí tí a lọ dúró lé lórí wípé kí ló dé tí wọn ò fi sí níbi ìsìnkú yẹn ibi tó yẹ kí wọ́n ti gbé ọ̀rọ̀ kọ́ yẹn ìjà tó dá àwọn àtànẹ́bì pọ̀ tí wọn ò parí tànẹ́bì fi kú ló yẹ kí wọ́n kọ́kọ́ sàlàyé wọ́n wá parí ẹ̀ sórí wípé nítorí ìjà yìí ń ló fà á táwọn méjèèjì fi fòkú ànẹ́bì ráre tó fi lọ níjà sípò ìyẹn lọ̀rọ̀ tó pé níjọ́dá ìlàjọ́ ń sọ lọ yìí àwa ò tí ìrájì kankan tó júwe ibi tá Abubakar ti bínú sí ànẹ́bì àbí tànẹ́bì bínú sí Abubakar àti ìrájì kankan tó júwe àti ìrájì kankan tó júwe ibi tí ànẹ́bì ti bínú sí Umaru àbí Umaru náà bínú sí ànẹ́bì àbájọsí ẹ̀kọ́ padà mọ́pọ̀ àbí nǹkan àti ìrí àdìsí kankan tó sàlàyé ẹ̀ bá àdìsí tó sàlàyé ẹ̀ bá wá àdìsí yẹn ni wọ́n kọ́kọ́ kà pèsè rí pé nígbà tí ìjà yìí ṣẹlẹ̀ láàrin wọn ó gbóná gan wọ́n bẹ Umaru kò gbà wọ́n bẹ Abubakar kò gbà ó tún láwọn onígbà ni wọn ò wá padà rí ọ̀rọ̀ yẹn yanjú kò pẹ́ sígbà láàrin ànẹ́bì ṣẹlẹ̀ kò pẹ́ sígbà lànẹ́bì kú in tó wá fà á nìyẹn ó yẹ kí wọ́n sọ bẹ́ẹ̀ pé tó wá fà á nìyẹn gbà tánẹ́bì wá kú o ìbínú yẹn ní bẹ lára Abubakar ló fi jẹ́ wípé ipò ní lọ ń dù ní òfin mójútó sàárì ànẹ́bì ní òfin mójútó bí wọ́n ṣe sí ànẹ́bì tọ́rọ̀ yẹn bá wáyé báyẹn sábà pé gbogbo ẹni tí ò rí nàrí tíra yẹn tẹ́lẹ̀ ni wọ́n lọ wá irú èmi nìsín ìkarú tíra àgbákò báyẹn rí ìdààmú tíra báwọn èmi ò kárí ẹni bá wá karú tíra yẹn yóò kọ́kọ́ gbé ìtàn yẹn láti ibi tó ti yẹ kó gbé tí ó fi yé àwa náà táwọn pé abájọ bí nǹkan báyìí bá ṣẹlẹ̀ lóòótọ́ ẹni yóò ní lè dúró síbi òkú ọ̀tá rẹ̀ sábà pé gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa sọ̀rọ̀ yẹn ti pé àbí ò ti pé ẹni bá wá gbọ́ báyẹn tó dẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ tí èsì àwọn ṣí àlókọ́ ó tó jẹ́ àwọn àfẹ́ẹ̀sìn táwa mọ̀ ló kọ́ tọ́rọ̀ yóò wáyé látẹnu Ali tọ́rọ̀ sojú Ali gbọ́dọ̀ lè sọ̀rọ̀ nípa wọn wípé lóòótọ́ ìjàmbá ń bẹ láàrin ọ̀nkù mi àti Abubakar ọ̀nkù mi àti Umar ìjà yẹn ló fà á tí wọn ò fi dúró síbi òkú ọ̀nkù mi Usman gbọ́dọ̀ lè sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn Abdurrahman ibn Auf gbogbo wọn ni wọ́n gbọ́dọ̀ lè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ìyẹn yóò padà wá fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ pé lóòótọ́ ní ìjà yẹn wáyé wọ́n sì di ànábì mọ́nú tà ànábì fi lọ bọ́lọ̀ ìyẹn ni ó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ìwá bí ọ̀rọ̀ látàrin pé kí ló dé tí wọn ò fi sí ń bẹ̀ yẹn ní tó fà tí wọ́n fi lè má sí ń bẹ̀ wà wọ́n lè sin ànábì tí wọn ò ní sí ń bẹ̀ wọ́n ń sin ìyá tí ò ní sọmọ ń bẹ̀ wọ́n ń sin bàbá tí ò ní sọmọ ń bẹ̀ wọ́n ń sin ọkọ tí ò ní síyàwó ń bẹ̀ wọ́n ń sin ìyàwó tí ò ní sọkọ ń bẹ̀ tíjà kẹ́kọ̀ọ́ bá ti sí láàrin wọn tí ẹnìkan kò kẹfí sí wọn pẹ́ nìkan ló pẹ́ nìkan gbogbo ó sì lọ bó ti yẹ kó lọ mo tún fi màmá tó bí mi ṣe àpẹẹrẹ wọ́n ti wẹ màmá mi tán wọ́n ti gbé edé ti kòtò kí wọ́n kì í bọ ilẹ̀ ni mo tó darí tráfù wọ̀lú sẹ́mi tí mo darí tráfù wọ̀lú ní bí aago 3 àbọ̀ 4 fẹ́ lọ lù
ìgbà wọn ni wọ́n sì wá máa gbéra fún àwọn fẹ́ wẹ̀ wọ́n, àwọn fẹ́ ṣe kíní kan, àwọn fẹ́ daṣọ bò wọ́n lára, ẹ̀yà ìṣẹ̀ṣẹ̀ wá lọ raṣọ, àmọ́ wá sí wọn láago 6 alẹ́ fún kíní yẹn. Gbogbo táìmù yìí wọ́n ti bí wọn sílẹ̀ tán. Mo kàn bá wọn gbà tán bí wọn sílẹ̀. Àtún wá dé ká wá sísọ lójú wọn, ká ní ẹyá ẹ bá mi sí aṣọ yẹn kí n wojú wọn. Nígbà wọn ò ṣe bí àwọn débi tí màá wá tí ẹrù màá bà mí bóyá bí wọ́n ti gé wọn lórí lọ. Wọn ò sí nǹkan kan lẹ́yìn kí wọ́n sin lọ́hun. Wọ́n sì wọ́n kí wọ́n bọ́lẹ̀, a sì ń ṣàdúrà fún wọn lóòrèkóòrè. Mo ń ṣàdúrà fún wọn lóòrèkóòrè. Bí n bá ti kọ́ àwọn ọmọ ní kéwú tán, màá fi àníyàn sọ fọ́lọ́run pé ìkọ́mọ lálùkùránì tí mo tó kọ́mọ lálùkùránì lónìí, a gbọ́ pé ládá ń bẹ́ẹ̀ látẹnu Ànábì sallallahu alaihi wasallam, a gbọ́ pé ládá ń bẹ́ẹ̀ látàkọ́lẹ̀ ẹ̀rí Ọlọ́run Ọba, bá ń kún ládá yẹn fi sẹ̀sẹ̀ fún màmá mi, má jẹ́ ya ò jẹ́ o. Bí bá ń bẹ nínú ìbáwí, bá ń dá báwí òǹdó, wọ́n fi yà jẹ mọ́. Tí ò bá wá sínú ìbáwí tó pé nínú kẹlú wà, bá mi sàlékùn kẹyẹ fún. Wọ́n lá pọ́n ló bí èmi tí ń pa àwọn eléyìí ní kéwú. Ń jẹ ìgbádùn eléyìí ń lọ, ó sì wá kàkà sàdúrà gangan. Ẹ ké kúlú wà láwọ̀ rẹpẹtẹ, ẹ ké Kùránì, ẹ bá ń ké lórúkọ wọn. Tí wàá kàn yẹn. Àwọn nǹkan tán yóò mọ jàǹfààní fókun gbà tí ó bá sí mọ́ náà nìyẹn, mo kàn sáré yà síbẹ̀ ni. Gbogbo táwọn wí yìí pátá kò sí tó jọ láàrin Umar àti Ànábì Muhammad àbí Abubakar àti Ànábì Muhammad, ìjà kankan sí láàrin wọn tó lè wá mú wọn dájú rẹ̀ tó yẹn. Àìsí níbẹ̀ tí wọn ò sí níbẹ̀ níjọ́ tí wọ́n sin Ànábì, àìsí níbẹ̀ yẹn gbogbo àwọn sàhábà tó kù tí wọ́n jọ sin Ànábì ni wọ́n mọ̀ pé ibi báyìí ni Abubakar wà, ibi báyìí ni Umar wà radiyallahu anhu. Nípa báyìí ẹ já wo hadithu méjì kan sí. Ànábì wa Muhammad idro akhraja Tabarani, afáwa Tabarani àwọn náà gba hadisi kan jáde an ibn Abbas látọ̀dọ̀ ọmọ Abbas radiyallahu anhuma qala awwal man jahara bil Islam Umar bin al-Khattab. Àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ṣe Islam láti hàn tí gbogbo ayé mọ̀ pé ẹni yìí Mùsùlùmí ni, ó jẹ́ Umar bin Khattab. إسناده صحيح. نعم. أخرج بن سعد أن أسلم مولى عمر رضي الله عنه قال أسلم عمر في ذي الحجة سنة 6 من النبوة. وأن إسلام عمر بإسلام ní oṣù ذي الحجة ní oṣù Sil-Hijjah ọdún kẹfà tá Ànábì di òjíṣẹ́ Ọlọ́run. Níjọ́ náà Umaru jẹ́ wàhúwà ibùnú sí tuwa ìṣirínà sánà, ó jẹ́ ọmọ 26 26 years radiyallahu anhu. Hadith mi tún rèé. حديث ميتولي أخرج البخاري عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم. بخاري لما دي سيدادي لا تدع أبي هريرة ولو دي صلى الله عليه وسلم صباحي بيبي لقد كان فيما قبلكم من الأمم الناس محدثون فإن يكون في أمتي أحد فإنه عمر. النبي صلى الله عليه وسلم قد كان فيما قبلكم من الأمم ناس محدثون. Nínú àwọn tí wọ́n ti gbáwájú yín, àwọn ìjọ tó ti gbáwájú yín, nínú wọn àwọn èèyàn kan bẹ́ẹ̀ tán jẹ́ muhaddisun. Fa in yakun fi ummati ahadun, tó bá wá jẹ́ wípé ẹnìkan tún bẹ́ẹ̀ nù jọ mi tóun náà jẹ́ muhaddis, fa innahu Umaru ni ó jẹ́. Umaru ni. Akhraja Tirmidhi, afáwa Tirmidhi tún gba ọ̀rọ̀ kan wá عن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله جعل الحق على لسان عمر وقلبه. ó ní dájúdájú Ọlọ́run Ọba ó fi òdodo sórí ahọ́n Umar, ó sì fi òdodo sórí ọkàn Umar. Tó bá jẹ́ pọ̀rọ̀ tí wọ́n sọ nípa Umar yìí òdodo ni, báwo la Abubakar ṣe ń fi àbòsí gbàjọba lójú rẹ̀ tí ó sì sọ̀rọ̀? Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló bá rí, báwo ni Abubakar ṣe àbòsí tó pọ̀ tó yẹn ó wá kún Abubakar lọ́wọ́? Kọ́mẹ́ntì Ànábì rẹ̀ lórí ọ̀rọ̀ Umar. Inna Allah ta'ala ja'ala al-haqqa 'ala lisani Umar. Ọlọ́run fi ahọ́n, ó fi òdodo sórí ahọ́n Umar. Wa qala ibn Umar, ọmọ Umar wá tún ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tiẹ̀, ó ní wa ma nazala bin-nasi
amrun qattun faqalu wa qalu ọ̀rọ̀ kún ní ṣẹlẹ̀ láàrin àwọn ènìyàn kama wọ́n kálùkù wá máa sọ tí ẹ̀ káwọn ilé yóò sọ tí wọn káwọn ilé yóò sọ tí wọn kama wá gbọ́rọ̀ yẹn láàrin ara wọn illa àyàfi kó tẹ̀ lọ́rọ̀ náà illa nazala al-Qur'an ala nahwi ma qala Umar àfi kí al-Qur'an ó sọ̀kalẹ̀ lórí èyí tí Umar bá sọ láàrin wọn táwọn ẹ bá ń jiyàn lórí ọ̀rọ̀ kan bó ṣe yẹ kó ríre rárá bí mi ṣe rò pé yóò ríre tí a bá ti bẹ̀rẹ̀ sí ní jiyàn lórí ẹ̀ èyí tí Umaru bá sọ̀rọ̀ lé lórí ìlànà ní ayé Al-Qur'ani ó tẹ̀lé wa yóò wá sọ ọ̀rọ̀ Umaru yẹn dododo nínú irú ọ̀rọ̀ yẹn ni ọtí nípìlẹ̀ tọ́nà kọ́kọ́ sọ̀rọ̀ ọtí àlàyé tó kún kẹ́kẹ́ lórí ẹ má mutí kò wáyé Ọlọ́run kà sọ yí pé Ọlọ́run yas'alunaka 'anil khamri wal maisir qul fihima ithmun kabirun wa manafi'u linnas àyà tó wáyé lórí ọ̀rọ̀ tí nìyẹn wọ́n bọ̀ wá bí ẹni pọ̀ ọ̀rọ̀ tí àti ọ̀rọ̀ tẹ́tẹ́ qul fihima ithmun kabirun sọ pé ẹ̀ṣẹ̀ tó tóbi ń bẹ bí méjèèjì yẹn ṣùgbọ́n wá ithmuhuma wa manafi'u linnas àwọn èèyàn sì ń sáǹfà àwọn èèyàn gbádùn ẹ̀ ṣùgbọ́n wà ithmuhuma ẹ̀ṣẹ̀ tí ń bẹ́m̀bẹ̀ yàní ìpalára tí ń bẹ́m̀bẹ̀ akbaru min naf'ihima ó tóbi ju àǹfààní tí wọ́n rí ń bẹ lọ bó ṣe wà nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wá gbọ́rọ̀ yìí bí tí wọ́n gbọ́ yìí lọ ní pé kò ní á mọ́mú náà sí bó láǹfààní wà ń bẹ ẹnu pé ó kan ìnira tó pọ̀ ló kàn wà ń bẹ ni kò ní á mọ́mú náà wọ́n kálukú mutí wọ́n wá mutí yẹn débi wípé àmupara rẹ̀ wá pọ̀ débi pé ń bá wọn lórí ìrun wọ́n ń lọ mú lórí ìrun wọ́n mú tán wà lọ kírun ọ̀ká wá mú tí yẹn àmúparọtí débi wípé ó fẹ́ kékú níyà ayyuhal kafiruna ó wá ní a'budu ma ta'budun náà yẹn ó takun tí Kùránì gbé wá kìí sí bí Kùránì ṣe wá nìyẹn ìyẹn ló wá fà tí áyà míì fi wá tẹ̀lé wípé la taqrabu salata ẹ má máa lọ kírun má wa antum sukara nígbàtẹ́ bá ti mọ̀ pé ti mutí tẹ́ ń hún rírà tó yín òpin má ẹ má dédé ìrun má hatta ta'lamu ma taqulun títí tẹ́ fi mọ̀ tẹ́ ń sọ irú yìí tó fẹ́ kírun tí ń sọ pé a'budu ma ta'budun yìí la a'budu ma ta'budun ní Qur'an wí ìgbà tí ó tún wá di páwọn èèyàn wá mutí wọ́n wá ń tàtà rẹ̀ má tó kírun má lásìkò ọ̀run bá ti tó àti nípa mọ́ kírun bá ti mutí wọn ò kírun má dédé Umaru ló wá bí Ànábì wípé ṣàlàyé fún wa kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ lórí ọ̀rọ̀ ọtí kí èsì yẹn ó wá pàwọn sí ká máa mú àbí ká máa mú ìgbà yẹn ni àyà innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijzun min amali shaitani fajtanibuhu la'allakum tuflihun ìgbà yẹn ni àyà yẹn ṣẹ̀ṣẹ̀ wá sọ̀kalẹ̀ pé ijtanibuhu ẹ jìnnà sọ́tí ẹ má mú Umaru ló sọ̀rọ̀ lórí ẹ̀ láyà yẹn fi dé ń ṣe dédé ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ kún ní ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà kan wájú máa sọ kéyí ó sọ tí ẹ̀ kítọ̀ wọ́n sọ tí ẹ̀ eléyìí tí Umaru bá sọ̀rọ̀ lé lórí Ọlọ́run ó fa ayé Al-Qur'ani ránṣẹ́ lórí ẹ̀ Umaru lọ́lọ́n dánúrọ̀ ọlá yẹn báwo ni ẹni yẹn fi padà wá di alábòsí ó tún wá jẹ́ àná nífà ní Muhammad sallallahu alaihi wasallam náà bí ìyẹn tún ṣe rí nìyẹn àní Muhammad sallallahu alaihi wasallam nínú àdísì kan tí Tirmidhi tún mú jáde wal Hakim وصححه عن عقبة بن عامر قال رسول الله صلى الله عليه وسلم ولو جيسي الله صلى الله عليه وسلم sọ wípé لو كان بعدي نبي ìbá jẹ́ pé Ànábì mi ó tún wá lẹ́yìn mi ni Ànábì ní sọ̀rọ̀ yẹn tó bá jẹ́ pé Ànábì mi ó tún wá lẹ́yìn mi ni لكان عمر بن الخطاب عمر ما tó bí ní ó bá jẹ́ أخرجه الطبراني نعم lẹ́yìn bẹ́ẹ̀ أخرج ابن ماجه والحاكم عن أبي ذر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله وضع الحق على لسان عمر إن الله وضع الحق على لسان عمر يقول به النبي محمد صلى الله عليه وسلم ó fi rinlẹ̀ wípé Ọlọ́run bá gbé òdodo sórí ahọ́n Umar يقول به tí máa fi sọ òdodo tó bá jẹ́ pé báyìí ni Ànábì ṣe comment lórí ọ̀rọ̀ Umar radiyallahu anhu kọ́mẹ́ntì Ànábì nìyẹn lórí ọ̀rọ̀ Umar báwo ni Abubakar ṣe gbé àbòsí dé tí ò wá sọ̀rọ̀ lórí ẹ̀ ṣé ròyìn yẹn ò ti takora wọn báwo ló ń ṣe Ọlọ́run ṣe fi ròyìn ẹni tí máa pa òdodo mọ́ Ànábì wá sí mọ́ ó wá kún Abubakar lọ́wọ́ lórí àbòsí ẹ bẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ burúkú ni
ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú ni. ọ̀rọ̀ mi tún rèé nípa bí Umaru ṣe ní òdodo tó. akhraja ibnu Mani' fi musnadihi, kí ló ń wí àni Aliyi, wọ́n láti sí lẹ́nu Aliyu ni àwọn ti gbọ́ radiyallahu anhu qala, ó sọ pé kunna ashabu Muhammad, gbogbo wa òjíṣẹ́ sàábì Ànábì la jẹ́, ṣùgbọ́n la nashukku anna as-sakinata tantiqu ala lisani Umar, a sì yìí méjì lórí ẹ̀rí wípé ìfọ̀kànbalẹ̀ ìfẹ̀míbalẹ̀ ó máa ń fọhùn lórí ahọ́n Umar. kọ́mẹ́ntì Ali nìyẹn lórí ọ̀rọ̀ Umar tí ẹ̀yin sọ kó sàbòsí fún Ànábì. kò wá lè jálábòsí káwọn táwọn wíyẹ mọ́mọ́, àwọn táwọn wíyẹ wá sẹni tí ó rí àbòsí láàrin èèyàn tí ó fọwọ́ bò, pàápàá jùlọ láàrin ara wọn pẹ̀lú ìfẹ́ tán ní síra wọn. ìfẹ́ yẹn pọ̀ ó débi gẹ́, wọ́n gbà fúnra wọn, wọn ò bára wọn dùn kankan. pàápàá jùlọ Abubakar àti Umar, wọn ò bá wọn dùn kankan. Usman, wọn ò bá wọn dùn kankan. Ali, wọn ò bá wọn dùn kankan. gbogbo àwọn jumhurul ulama ni wọ́n fẹnu kò wípé àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn, àwọn náà ni wọ́n rí fáà sí khulafa'ur rashidun. ní èyí tí máa mú wá ní hadith láti fi tò ní kọ́, akhraj al-Bazzar an Qaddama bin Mas'ud an ammihi Usman bin Mas'ud. Bazzar ló má dìsìn yẹn jáde, ó lóun gbọ́ látọ̀dọ̀ Qaddama bin Mas'ud, Qaddama náà lóun gbọ́ látọ̀dọ̀ ammihi Usman bin Mas'ud, ó náà gbọ́ látọ̀dọ̀ àbúrò bàbá rẹ̀ tí í ṣe Usman ọmọ Mas'ud. qala, Usman ọmọ Mas'ud ló sọ̀rọ̀ yẹn wípé qala Rasulullah sallallahu alaihi wasallam, Annabi sallallahu alaihi wasallam sọ báyìí wípé hadha ghalaqal fitna, eléyìí ó tilẹ̀kùn fìtínà, eléyìí ó tilẹ̀kùn fìtínà. wọ́n ní wa ashara biyadihi ila Umar, ó wá fi ọwọ́ rẹ̀ yìí tọ́ka lọ sọ́dọ̀ Umar pé hadha tí ń wíri o, eléyìí tilẹ̀kùn fìtínà, eléyìí ìmá tilẹ̀kùn fìtínà ni. ghalaqal fitna, ó tilẹ̀kùn fìtínà. wa ashara biyadihi ila Umar, ó wá fọwọ́ rẹ̀ yìí tọ́ka sọ́dọ̀ Umar pé Umar ni mo sọ pé tilẹ̀kùn fìtínà o. la yazalu bainakum wa bainal fitna babun shadidul galaq, ilẹ̀kùn fìtínà ò ní yẹ̀ ní tí ó máa ti pa. la yazalu bainakum wa bainal fitna babun shadidul galaq, ilẹ̀kùn fìtínà kò ní yẹ̀, kò ní gbò ní tí ó máa wà ní títì pa gbangban. ma aṣa hada bayna azhurikum, lópin ìgbà tí ẹni yìí bá ti ń ṣẹ̀mí láàrin yín. Ànábì náwó sí Umaru pé lópin ìgbà tí Umaru bá ti ń bẹ láàrin yín, ilẹ̀kùn fìtínà ó máa tì ní, kò ní sí. Umaru ò ní sí ilẹ̀kùn fìtínà. ẹni tá Ànábì wá ròyìn báwo ni Abubakar ṣe wá ń dupò lójú ẹ̀ nídùú tàbòsí tí ẹnìyẹn wá ń wòrán. sí Abubakar lè dáa mú ni? ṣé yóò máa wọ Abubakar ìran torí pé lè dáa mú ni? àbí yóò máa wọ Abubakar ìran torí pé kábùbákir lè fún lówó kan lè máa jọ máa pín owó nígbà tó bá di khalifa? èwo nínú ẹ̀ ló torí ẹ̀ dákẹ́? Abubakar táwọn wí ní ìsìn kò yé so lówó mọ́ nígbà tí ọ̀rọ̀ àjàlífà ìfiṣẹ́lẹ̀, kò yẹ kó àsìkí rẹ̀ ó ti fún. àwọn Umar Usman yìí náà ni Abdurrahman bin Auf, àwọn ni wọ́n ń dáwó jọ ṣèjọba fún, ni wọ́n ń kówó fún tí fi ń ṣèjọba. orí Abubakar náà ti bẹ̀rẹ̀ pé ẹjá máa fún ẹni tó bá jẹ́ aṣáájú àlífà, ẹjá wọ́n bá sí gbówó ṣe máa wọlé kó lè rí ìjọba sí ọ̀dọ̀ rẹ̀, láwọn èèyàn máa wá gẹ́gẹ́ bí khalifa ìlú, gẹ́gẹ́ bí àlífà ẹ̀sìn. kí wá ní Umaru fẹ́ gbà tó fi máa wòran kábùbá kí ó fàbò sí gbàjọba táà níbi wá kú táwọn wò kó Ànábì níran? gbẹni tó sọ bẹ́ẹ̀ àfi kọ́lọ̀ wọn, àfi kí wọ́n lọ túbá kí ikú tó dé. bí kú bá ká wọn mọ́bẹ̀ wọn ò ní kò yọnu Ọlọ́run. ọ̀rọ̀ burúkú ni, ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. ọ̀rọ̀ burúkú ni, ọ̀rọ̀ burúkú ni. kí ni wọ́n sọ táwọn bàbá tí wọ́n táwọn fi ń yarí? tẹwàá sọ tó pọ̀ tó yẹ sí sàbí tó bá Ànábì lògbà tọ́lọ́run ṣàdúrà fún tànábì ṣàdúrà fún. nípa báyìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣépè, mo rí kọ́mẹ́ntì yín látòrí Osas Joy àti Prince ẹkún ṣèkínlẹ̀ kan ẹkún tí Ọláyínká, gbogbo èpè tẹ́sẹ̀ mo rí. mo ìdáhùn rẹ̀ ní pé èyí tẹ́sẹ̀ lánàá kò dá nǹkan kan, ẹjọ́ yín nìyẹn máa bá bẹ́ẹ̀ kiri. ipa kò gbọ́sù tí orí ẹlẹ́gàn ló dàrú, ẹjọ́ yín nìyẹn máa bá bẹ́ẹ̀ kiri. èyí tẹ́ wí lánàá
kò kúkú dá nǹkan kan ẹjọ́ yín nìyẹn ẹ máa wí bẹ́ẹ̀ kiri ipa kọ́ gbọ́sù tí orí ẹlẹ́gàn ló dàrú o ẹjọ́ yín nìyẹn ẹ máa wí bẹ́ẹ̀ kiri ẹni àwọn èèyàn ò wò mí ẹ̀yẹn ọ̀sáàsì jọ ọ̀sáàsì ó láwọn èèyàn ò wò mí Muhammadu Bashir òun ló lódo àgbáyé ìwí tiẹ̀ ìwọ tó èso lódo ó láwọn èèyàn ò wò mí dákun kí n tiẹ̀ pẹ̀lú ìyẹn tí mo pè ẹ́ ó láwọn èèyàn ò wò mí sáyẹn kó ní ìwọ tó ń rí mi àbí ò rí mi ló ń kọ́mẹ̀ntì ó láwọn èèyàn ò wò mí kí ló wá wá tó di péjì nígbà tó mọ̀ báwọn èèyàn ò wò mí ṣe báwọn èèyàn bá wò mí ṣe ìwọ tó ń wò mí yẹ ṣe igi ni wọ́ kí lẹ́tẹ̀ ìyà pọ̀jà báyìí ó láwọn èèyàn ò wò mí wọ́n sì ń wò mí àwọn èèyàn ò wò mí ṣé ẹni tí kò bá ní ọ̀rọ̀ tó fẹ́ sọ ṣé dandan ní kọ́kọ́mẹ́ntì ni gbogbo èèyàn lórí ìlú dàrú bí tiyín àwọn kan bẹ tí ń wò wá wọn kàn máa wò wá ní wọn ò ní wí kankan àwọn kan sì ń bẹ wọn fi kọ́mẹ́ntì support àwọn kan wá mi like nìkan tí wọn tá bá ti like tó tán kúkú ni mẹni ó like kàn bá pọ́n ti like ẹ̀ náà ni èèyàn tó lé ní 100 èèyàn ń wò mí òun ọgbẹ́ ìyàn kò wò mí báwo lèèyàn tó ṣe fẹ́ wò mí ní 700 rèé 107 èèyàn kán máa wò yàn oníwọ̀n wò mí irọ́ bàbá rẹ̀ ló wà lórí àwòrán tí wọ́n ń wò sọ pé mo jọ bàbá ẹ wọn ò wò mí ọlọ́mọ tó já ríru ẹ̀ mọ́ nígbà táà ní sọ̀sọ́kúsọ wíwíkúwí dandan ni ẹni tí ò bá ti ní kọ́mẹ̀ntì tó fẹ́ tó mọ̀ pé táà ń sọ òdodo ni ó lè má ní kọ́mẹ̀ntì lórí ẹ̀ pé òdodo da fáyìí sọ kó sì kókó wo tí ó wò kó sì kó ń bẹ ẹni bá wá ní kọ́mẹ̀ntì yóò sì kọ́ tó da ìwọ ọmọ kéwu ẹ̀yin tó ipọ́ ọmọ kéwu àwọn tí ń bọ́ Abubakar ní kọ́mẹ̀ntì gidi wo lẹ fẹ́ mú wá ìbá wa tá ń sọ tó dá nípa àwọn sọ̀hábà àwọn tá bá rí bí tiwa náà ni ó mú kọ́mẹ̀ntì gidi wá àwọn ẹni tó bá ní kọ́mẹ̀ntì yóò sì dákẹ́ nínú wọn ń bẹnu yín náà tó ṣe pé ó mọ̀ pé tá ń sọ òdodo ní ṣùgbọ́n kò gbọdọ̀ kọ́mẹ̀ntì ó mọ̀ pé tó ń bá ti kọ́mẹ̀ntì ẹ̀ kò nira báwọn gẹ́gẹ́ bí ìṣe ká á já tìkun nípa báyìí gbogbo ẹ̀yin Prince Ẹkúndayọ̀ àbí jákèjáká ẹkún tí àbí rádaràdá tẹ́ ń jẹ́ àwa ò ṣe prógrámù nítorí kí èrò lè wá wò wá ṣe àgbà sọ̀rọ̀ nítorí kẹ́rò tó báyìí pé a fẹ́ sọ̀rọ̀ kẹ́rò àwọn èèyàn ó lè máa wò wá ni a mọ bí a ṣe sọ ibi sọkúsọ náà láàá sọ táwọn èèyàn fi rọ́dé àwa ò ṣe táwọn àti sọ̀sọ́kúsọ ni níjọba bá ṣe táwọn èèyàn bá pọ̀ tí wọ́n wò wá wọ́n pọ̀ nánu a ṣàdúrà fún wọn a sì máa lórí fáwọn tó mú dátà wọn tó fi ń wò wá ẹni bá mọ̀ mí dáadáa bí mo ṣe ń ṣètò yìí yóò mọ̀ pé mi ò lè má ṣàdúrà fún followers mi lópin ìgbà tí wọ́n ń wò wá lórí dáadáa a ṣàdúrà fún wọn wọ́n pọ̀ ní o wọ́n kéré ní o a ṣàdúrà fún wọn torí wípé inú wa ń dùn síra wa la fi jọ ń wura wa bọ́ bá ṣe pé iye àwọn tí ń wò wá náà nìyẹn tó sì jẹ́ lórí òdodo ó ti pé Muhammadu Bashir bí àáfàá yín tí ó pe Abubakar ní alábòsí bí ti gba bára nu àáfàá yín tó gba Abubakar ní alábòsí ẹnìkan kò sẹ́ni tó máa bára gbà tó ó sì rí pé nítorí pé ọmọ bára àwọn gbà gan Ọlọ́run ti ṣe bí tí ma so ń bára Ọlọ́run ti sọ́dà bẹ́ẹ̀ orí ẹ̀ ti dàrú ọ̀gá yín tí ń bú Abubakar kò sẹ́ni tó máa bára gbà tó bó ṣe jẹ́nu orí yìí dàrú must you come here tá ń pè ẹ́ sọ̀rọ̀ náà yà ní kó wá bí ni Alhaji Ibrahim Ismail lọ́nà àbámi sàdékún dáadáa fún yín dàrí sọ̀rọ̀ náà yà ní kó wá bí ni bára ni bàbá rí ó bàgbẹ̀yìn ayé Ilemona Yahaya Abu Fawzan lọ́nà àbámi sàdékún dáadáa fún yín dàrí torí bá kọ́ mọ́síláṣí agbàfíṣẹ̀ bídì láì tí mọ́sálásí yẹn tó fi dópin ni àti táìsì inú mọ́sálásí yẹn ní ìsìn àti rẹ́nu àti rẹ́ta ilé àlùwàlá lókùtà àti ìsìn mo wá ń sinmi a tó padà gba owó fún ilé àlùwàlá yẹn tá a tó kọ́lé àlùwàlá yẹn ẹ̀ẹ́kù gbogbo àwọn bára tí àwọn ọ̀gá ti yín gbà pẹ̀lú orúkọ ilé kéwú èyí tán gbà lórúkọ mọ́sálásí tán gbà lórúkọ ẹ̀sìn níbo gbogbo ẹ̀ wà kí ni a sì fi ṣe àwa gba tiwa àfikọ́ mọ́sálásí a sì ń fi hàn ṣe bọ́lá pé à ń fi mọ́sálásí hàn ẹ̀yin náà sì rí pa à ń fi hàn ní òjẹ́ lè sọ̀rọ̀ lórí ẹ̀ olórí burúkú yín tó bá jẹ́ pé ń ṣe láàrin mọ́sálásí fi hàn ṣe ti ní bèèrè show us the mosque ẹ̀wà ń sọ mọ́sálásí tí wá táwa ń kọ́ ẹ̀ṣọ́ di pé à ń gba bára nìyẹn torí pé à ń gba owó àfi ń kọ́ mọ́sálásí tá a sì fi mọ́sálásí yẹn hàn wọ́n ti kí zúrì mọ́sálásí lónìí wọ́n ti kí asúrì mọ́sálásí yẹn lónìí àátò kí mọ́gírì ń bẹ̀ ọmọ ìṣáyì náà lọ ń bẹ̀ àṣùbọ̀ ọ̀la ó lọ ń bẹ̀ ọ̀nà dákun mọ́sọ gbogbo wa dùkú gbogbo ẹni tó ní contribution nínú bí mọ́sálásí yẹn ti di bó ṣe di tí ìlú ń fi ń kírun gbogbo yín lẹ́gbọ̀n gba commission láìláì lórí ẹ̀
lágbára lánàá tọ́lọ́run ọba commission láíláí ilé máa gbà gbogbo ẹ̀yin tí ẹ dá sí ọ̀rọ̀ mọ́sálásí yẹn tí ó fi rí báyẹn kódà mo ṣàdúrà fún ẹni tó fẹ́ dá sí ṣùgbọ́n a sì kípọ̀ lọ́wọ́ ẹ̀ kí wọ́n fà níyàn sọ pé àbọ́ bá sì ṣe pé mi náà ní owó ni èmi náà bá sì dá sí o wàlúùláhì èmi náà bá sì dá sí ọlọ́run wọlé àníyàn rẹ pé o fẹ́ ṣe tọlọ́run yẹn a sì kí téèyàn fi máa dá sí tọlọ́run ọlọ́run bá mi jogún ẹ̀ fún ẹ yóò jogún ẹ̀ fún mi náà ọbaṣà Muhammadu Jami mo gbọ́ yín press awuni atkas kebe dollar ọlọ́run bá mi ṣàlékún dáadáa fún yín gbogbo ẹ̀yin tẹ́ bá wa dá sí mọ́sálásí tó fi ń torí ẹ̀ pé wà lóní bára yẹn àpadà sí burúkú kankan ní wọlé tọ̀ yẹn dáadáa ilẹ̀ máa fi owó yín ṣe irú àlùbáríkà báyẹn lẹ́ẹ̀ máa dá sí láyé ti yín mọ́sálásí náà lẹ̀ yóò máa fowó yín kọ́ ẹ máa fowó yín dá sí tọlọ́run ẹ máa fowó yín kọ́ ilé alukur'an ẹ máa fowó yín ra alukur'an ẹ máa fowó yín rányàn nílé ìwé ẹ máa fowó yín rányàn nílé kéwú àwọn tó bá fẹ́ há alukur'an ẹ yóò máa fowó yín rán wọn ó máa ká alukur'an ládàá yóò máa bá yín yóò máa bá wọn òbí yín tí mẹ́lá kìyàmà ní tí gbogbo yóò máa fowó yín ṣe di dáadáa nìyẹn so ìwà tó buwá ló ń bára wọn ìwà tó buwá ló ń bára wọn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ò ní fowó ṣe wọn rí pósí tó fi sin òkú àwọn ọmọ rẹ ló máa fowó rà ò ní kówó jọ kó fi ṣe dáadáa láyé lágbára ọlọ́run orí yìí dà ẹnìkan máa bára gbàjọ àwọn àfáà yìí lọ bá ní wọ́n mọ́lógún owó bìkan ní ìsìn tábà imú mẹ́wàá ìbá àwọn táwọn àfáà yìí kọ́ ní ó jẹ mẹ́jọ ní ó jẹ mẹ́sàn nú ẹ̀ àwọn ológun owó tí wọ́n gérí tí wọ́n gé ọrùn yìí tẹ́ mú lọ rí dò ní sí ara yín kọ́ orí ẹ̀ ti dàrú so ń bára wá yá ju gérigéri lọ ẹ fẹ́ gbọ́gbọ́kúgbọ́ ẹ fún dòdò mi fún kúfún bí ò bá ní dòdò kúndò sí yín létí orí yín dàrú kí lẹ wá bí ta ń pè yín gan ta ń pè yín ẹ̀ ní nísinmi bẹ́ẹ̀ ṣe fi ìsìlámù láyà balẹ̀ tẹ́ ń dá ìsìlámù rú látọ̀dọ̀ yín látọ̀dọ̀ ọ̀gá yín tẹ́ ń dá ìsìlámù rú gbogbo àwọn tọ́nà ń lò ní sábà bí ìsìlámù tí fi ń jẹ́ fàárí fún gbogbo mùsùlùmí àgbáyé ẹ̀ ń sọ wọn lówó kọ bú bẹ́ẹ̀ ti jẹ́ kí ìsìlámù nísinmi ẹ̀ ní nísinmi ẹ̀ ní nísinmi àtọ̀gá yín tí ń sáájú yín lórí ẹ̀ tí ń ṣèbàjẹ́ tí gbogbo yín fi ń kún lọ́wọ́ gbogbo yín lẹ̀ ní nísinmi bẹ́ẹ̀ ṣe nísinmi náà lẹ̀ ní nísinmi òun pè mí ló ń bára inú èmi àtọ̀gá yín ta ló jọ ń bára náà méjèèjì èmi rè wò tó ti rí báyìí alhamdulillahi rabbil alamin ọ̀gá yín bá ti ń ṣe wáàsí tó fi tún fẹ́ gbọ́ àwọn sàábé ní kó dìde kó ṣe bẹ́ẹ̀ abẹ́ sí èrè ni mò ń ṣe prógrámù tèmi jẹ́jẹ́ ń bí ẹ sì tún wọlé wá bá mi mo gbé ọjà sórí afẹ́fẹ́ ẹ kọ̀kọ́ kúkọ sórí ẹ̀ ẹ ń pe ọjà mi ní fake láì mọ̀ yín rí láì sẹ̀yìn ẹ máa gbọ́ àwọn babó bàbá káàkiri èyí tẹ́ kò sí àjọ kò sí ni ẹ máa retí pẹ́ ní gbọ́dọ̀ akẹ́ fún yín tẹ́ báyìí ti wíwú kúwì sí yẹn tẹ́ bú yẹn wọ́n bú yín padà bẹ́ẹ̀ bú babó bàbá wọ́n bú bàbá yín bẹ́ẹ̀ bú àfà láfà wọ́n bú àfà yín ẹ ní nísinmi albarka gbogbo àwọn ènìyàn wájú Ọlọ́run Ọba àfi tó bá jẹ́ pé tí àfà yín ń sọ bó ti yẹ kó sọ̀rọ̀ àwọn sàábé ní sọ lókù tó bá jẹ́ pé bí ti ń sọ̀rọ̀ àwọn sàábé nǹkan ló yẹ kí èyí ó sọ̀rọ̀ àwọn sàábé táwọn sàábé ní dáadáa tí èsì ẹgbẹ̀rún tí èsì mílíọ̀nù tí èsì ẹgbẹ̀lẹ́gbẹ̀ dáadáa ní àwọn sàábé ní tèèyàn lè sọ̀rọ̀ nípa ẹ̀ tí wọ́n wá rábùkù kankan fi kàn wọ́n mọ́ àfi wọ́n wá rábùkù kankan fi kàn wọ́n mọ́ àfàbùsí Tóyìn Abdulrahman orí ẹ̀ dàrú pẹ̀lú tó wí yẹn orí ẹ̀ dàrú òun sọpá wà ń sé èpè ẹ̀ẹ́dẹ̀ ká sépè jọ yín lọ orí ẹ̀ ti dàrú pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn yín sẹ̀ blọ́ọ̀kù wọ ni mo fẹ́ blọ́ọ̀kù orí ẹ̀ ti dàrú à ń sépè irú èpè táwọn olórí burúkú ìgbé èmi sẹ́ láyé èmi gbọ́dọ̀ gbé wọn sẹ́wọ́n èpè bẹ́ẹ̀ láyé ẹ̀ ní nísìmí ọ̀nà agbára tí ń bẹ lára la hawla wala quwwata illa billahi al-aliyyil azim báà nìyẹn sí jẹ́ nìyẹn ní ìparí ọ̀rọ̀ mi níparí ọ̀rọ̀ mi ẹni bá fẹ́ ra oyin ẹ pè mí sórí nọ́mbà mi 09031308477 oyin ògidì òun lè léṣì lẹ́jẹ̀ wọn oní 5,000 wà kódà bí èèyàn bá fẹ́ ro ní 2,000 ma ń bẹ ní orí ní yóò ro 2,000 lọ́dọ̀ tiwa bí èèyàn fẹ́ ro ní 1,000 yóò rí o fẹ́ ro ní 500 naira máa bọ̀ pè wá sáàmù owó tó fi gbà owó delivery ìwọ tọ́jú ẹ̀ sọ́wọ́ yóò dọ́wọ́ ẹ̀ oyin 5 litre wà 2.5 litre wà
àwọn tí wọ́n bẹ̀ wá ní àná àti gbé fún wọn lónìí, àwọn tí wọ́n bẹ̀ wá ń jẹta wọn rí gbà lánàá, bẹ́ẹ̀ bá bẹ̀ wá lónìí yóò gbà lọ́la pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. Pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. Yín tẹ́ wà ní ìlú òkèèrè, Amẹ́ríkà ní London ni, tẹ́ bá nílò rẹ̀, tẹ́ sì lẹ́ni tó lè bá yín gbà dání tó fi ránṣẹ́ sí yẹn pè wá, a fi ránṣẹ́ sọ́tọ̀ gbogbo ibi tó bá wà, yóò gbóyin bóun ṣe jẹ́ nìyẹn. Mọ́sálásí tá ń kọ́ ó kù ilé àlùwàlá tí àti ìṣẹ̀lẹ̀ àlùwàlá tán, a sì tí ì ṣe ààyè toilet àti ìṣe. Gbogbo ẹni tó bá fẹ́ ràn wá lọ́wọ́ lórí ẹ̀, ká fi rí ilé àlùwàlá yẹn ṣe, ká sì fi rí toilet ṣe, ẹ kún wa lọ́wọ́ lórí ẹ̀. Ilé àlùwàlá yẹn àti mọ́, kákan rọ́nù pipe láti bí bọ́ọ̀hù tó rá àti ní bọ́ọ̀hù náà, kákan rọ́nù pipe láti bí bọ́ọ̀hù kó wá sí ibẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. Ká ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àánú Ọlọ́run ọba, kó sì kó kí gbogbo ó sì kó di tá máa lò fẹ́sìn Ọlọ́run tó kù nìyẹn. Ẹni lọ́jà ara wọ́n balẹ̀, bá ti tó pẹ̀ yẹn èèyàn pẹ́ dákun ẹ kún wa lọ́wọ́ lórí ẹ̀. Tó bá jẹ́ pé èèyàn là ń pe àwọn èèyàn sí, sẹ́yìn ò wá dá, ṣé ikú ní ká pè wọ́n sí àbárùn. Gbogbo ẹni tẹ́ náwó tí mọ́tásí yẹn fi di mọ́tásí, ẹ ní sìnkú ọmọ lágbára Ọlọ́run ọba. Ẹni bá tó wá fẹ́ dá sí, ẹ bá wa dá sí. Àkáǹtì nàmbà tẹ́lẹ̀ fi dá sí ní 3024190882. Lẹ́ẹ̀kan sí 3024190882. Kò sínú àníyàn mi tẹ́lẹ̀, ṣùgbọ́n àwọn ará jákujàku yìí, àwọn náà tó jẹ́ kí n yabẹ̀, mo rò pé kí ní ẹ̀ ń bà wọn nú jẹ́, kí n wá fẹ̀kan tó ṣe, kí ni wọ́n tó lè bàjẹ́ sí. 3024190882. Polaris Bank, Abdulkadir Habib Ìṣọ̀lá orúkọ tí ó gbé wá. Ilé àlùwàlá lẹ fẹ́ bá wa tó ṣe ni, ó ti ní iye sìmẹ́ntì tẹ́lá fẹ́ lò, at least wọ́n ní a nílò sìmẹ́ntì 10 fún ilé àlùwàlá, a sì nílò yẹ̀pẹ̀ típà kékeré 60,000 ní wọ́n tà fún ilé àlùwàlá, a sì nílò owó iṣẹ́ fún ilé àlùwàlá. A wá nílò pipe tí yóò gbé omi láti ọ̀dọ̀ bọ́ọ̀hù wá síbẹ̀ yẹn, àtàwọn táàpù tí wọ́n máa fi ṣe, àti táàpù àtomi gbogbo eléyẹn òun jẹ́ 180. Tí ó rọ́nù omi láti ibi bọ́ọ̀hù tí ó fa omi dé ibi àlùwàlá àti kíní tí a máa yín, òun jẹ́ 180. Gbogbo ẹni bá fẹ́ kún wa lọ́wọ́ lórí ẹ̀, bísmìlá, ẹ ràn wá lọ́wọ́ kárí nǹkan yẹn ṣe, kí ni Ọlọ́run sì máa dùn sẹ́yìn. Ẹ mú díẹ̀ nínú tẹ́ ní, ẹ fi ṣètò Ọlọ́run, ẹ kún wa lọ́wọ́ lórí ẹ̀. Àwa lẹ́tọ̀ọ́ ká gba owó nínú ẹ̀sìn, à ń ṣiṣẹ́ fẹ́sìn náà. Lórí burúkú gbogbo yín tẹ́ ń bú wa yìí, ṣe bí ẹ̀sìn ni gbogbo yín fi ń jẹun, ẹ̀ ń ṣe jálàbí lábẹ́ ẹ̀sìn, oríṣiríṣi jákujàku lẹ́ ń ṣe lábẹ́ ẹ̀sìn, ẹ̀ ń gba owó rẹ̀, ẹ̀ nílé kí ó tẹ̀ tí ń kọ́ ọmọ kéwù. Ẹ wá wọlé mi kẹ́ wá wájú ta mi, ẹ bá ọmọ kéwù tí wọ́n lé lọ́gọ́rùn-ún níwájú ta mi, ọmọ kéwù tí mo kọ́ ní kéwù wọ́n lé ní 100 tí mo ń kọ́ ní kéwù. Mò ń ṣiṣẹ́ fún ẹ̀sìn, èló mò ń gbà lọ́wọ́ wọn? Mò ń gba 250 naira ní ọ̀sẹ̀ kan, 250 naira lọ́mọ ẹyọ kan mú wá lọ́sẹ̀ kan, ó jẹ́ 1000 naira lóṣù tí mò ń gbà. Tí ẹ bá ṣe pé àánú Ọlọ́run ọba pé a mú ọjà mọ́, à ń ta ọjà lábẹ́nú àti ní òde, ẹ bá wa ra àwọn ọjà wa ká lè máa rówó fi ṣe ń tá bá fẹ́ ṣe. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, ẹ kún wa lọ́wọ́ pẹ̀lú rírà rẹ̀, ẹ bá wa share program wa káwọn èèyàn ó rí. Àwa ń tajà, ẹ̀yin ń ṣe jálàbí ẹ̀lú àwọn èèyàn jìbìtì, wọ́n fi sọ Ìsìlámù lórúkọ tí ò dá. Gbogbo àwọn olówó tí ń bẹ lórílẹ̀-èdè yìí kò sí ìtàwọn àfáà yìí ó mọ̀, wọ́n sì ń gbowó lọ́wọ́ gbogbo wọn. Kí ni àǹfààní tí Ìsìlámù ṣe látara owó tí wọ́n ń gbà? Tó wọ́n àti bẹ́ẹ̀ bí nílùú ń dàrú láyé wọn yìí, àbẹ́mọ̀ pé bí ìlú ṣe ń dàrú tí lò ní fọkànbalẹ̀ tó ń jẹ wọ́n ti gbogbo nǹkan wọ̀nyí, àpẹẹrẹ pàwọn àfáà lù ò dáa ni. Ó wá sí dédé gbà táwọn àfáà yìí ń já sáájú ẹ̀sìn. Ájú Suleiman dárí ẹdun, Ọlọ́run bá mi ṣàjọmọ́ dáadáa fún yín. Ó sì dédé gbà táwọn àfáà yìí ń já sáájú ẹ̀sìn, ojú ò tì yín. Wọ́n dẹ̀sìn Ọlọ́run ọba rú, ìlú òtòrò lásìkò wọn, ìjọba ò dá lásìkò wọn, oúnjẹ wọn lásìkò wọn. Aboyúnlé òbí wẹ́rẹ́, àgùn tó wà dàbòsùn. Ẹni lọ sóko òrókó dé, ẹni tí ń bọ̀ parẹ́ sájò, wọ́n jíyàn gbé lọ́tún, wọ́n jíyàn gbé lọ́sì. Kí là Nábì sọ nípa bẹ́ẹ̀? Ó ní àwọn ìgbọ́rọ̀ bá ti dàbá yẹn báwọn àfáà lú ṣe rí nìyẹn ni. Kátó wá pa àfáà tí ń sì tó ń sẹ̀ tún wá mú pọ́npọ́ tó mú tí ẹ̀sìn Ọlọ́run bá tí ń fẹ́sìn Ọlọ́run ní pọ́npọ́. Àwa ń wíru ẹ̀ ń wíru. Àwa ń gba físàbílìlà. À ń gba físàbílìlà àfi ń kọ́ mọ́sálásí. Ẹ̀ wá ń pa wà ló ń bára. Àwọn àfáà yìí tí ń gba físàbílìlà tán fi ń bóra, tán fi ń ṣe yọ̀tọ̀yọ̀tọ̀. Àwọn tí wọ́n yé ṣe oníbára. Ẹ fẹ́ gbọ́gbọ́kúgbọ́.
fẹ́ gbọ́gbọ́kúgbọ́ mú rán yín sẹ́ni yẹn gbogbo ẹni tẹ́ ń kọ́mẹ́ntì yẹn ẹ bá máa kọ́mẹ́ntì lọ kẹ́lẹ́ máa gbọ́gbọ́kúgbọ́ lọ sáàfà rí làfà yín tí ń dẹ́sìn ọlọ́mọ bá rún gbogbo ìgbà ọ̀tọ̀lébú Aisha ọ̀tọ̀lébú Fatima ọ̀tọ̀lébú Abubakri ọ̀tọ̀lébú Umar ọ̀tọ̀ ni mọ̀jíza àtànẹ́bì kan takò kan ní òṣẹlẹ̀ ìṣùkọ́kùn kọmar àfáàyí ló takò Isra wal Mi'raj àfáàyí takò gbogbo tó dákọ̀lẹ̀ nínú Al-Qur'an ẹ fẹ́ gbọ́gbọ́kúgbọ́ yí tó dáa jùlọ ní pé ẹ má wá sórí péjì mi má péjì yẹn mi mo ní àfáà Zaki mo sọ ṣe bàbá tí ní jẹ́ àfáà Zaki ẹjọ́rí yóò pé ẹ̀yàn ọmọ yẹn ẹ má wá sórí péjì mi má o ẹ fà àwọn tá a jọ ń gbọ́ra wa wọ́n pọ̀ ní o wọ́n kéré ní o ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú mi ẹ fi mí náà lẹ̀ pẹ̀lú wọn fọ́lọ́n sọ Abdul Wahid ẹ fi àwọn tá a jọ ń gbọ́ra wálẹ̀ kí ló kàn yín pẹ̀lú pé wọ́n pọ̀ àbí wọn ò pọ̀ kí n ti yín pẹ̀lú yẹn ṣé mo sọ fún yín pé mo ń wá ẹran nínú àwọn tí ó mọ̀ wù mí ni jẹ́jẹ́ àwọn tí wò mí tí wọ́n jẹ́ èèyàn gidi náà ni mo fẹ́ràn náà àwọn tá jálá lùbáríkà ìdá àwọn tí mo fẹ́ràn náà nìyẹn kí ni tèmi pẹ̀lú rádáradá tẹ́ ń sọ ẹ̀hẹ́n irú àwọn Alhaji Ibrahim Ismail yẹn àwọn tí wà nìyẹn wèrè kan ló kọ́mẹ̀tì tẹ̀lé wọn yẹn Ridwanullahi Abiola Al-Mufassir wèrè tí ó kọ́mẹ̀tì tẹ̀lé wọn yẹn nìsín àwárú ẹ̀ ẹranko yẹn ẹnìkan ò tọrọ jẹ́dọ̀ ẹnìkan ò tọrọ tó àfáàyín ẹnìkan ò tọrọ tó àfáàyín ni atọrọ jẹ ayé àtọ̀run eléyìí ti sáfù kí yóò blọ́ọ̀kù ẹ̀ ní ó ti sáfù kí yóò blọ́ọ̀kù ẹ̀ ní bọ́yìn sẹ́yìn májì blọ́ọ̀kù ẹ̀ ẹjọ́ gbọ́gbọ́kú kí tó blọ́ọ̀kù ẹ̀ kò sẹ́ni kankan tí ó dápẹ́ fún yín mọ́ nínú èmi àti àfáàyín ta ló dún bára èyíkéyìí prógámù tá àfáàyín bá tún fẹ́ ṣe ẹni kó dìde sọ̀rọ̀ kó dìde bẹ́mi ṣe ń gbápá ìkó ní gbápá bẹ́ ta lọ́nà ti sọdún bára orí yìí ti dàrú báyìí ó ṣe jẹ́ nìyẹn ẹni bá fẹ́ kún wa rí nǹkan ẹranko nípa báyìí bọ́rọ̀ náà sì jẹ́ nìyẹn Umar ibn al-Khattab radiyallahu anhu ìsàlábòsí kò sì lè ṣe àbòsí fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam alájì dárí ẹdún ẹ̀ṣùn nípa báyìí orí ilẹ̀ nìkọ̀ọ̀kan wá lọ́dá kọmọ́sọ̀ lórí burúkú àrídùnú wa ọlọ́mọ́sọ̀ dìbànújẹ́ àpadà sí burúkú àpadà sí ìbàmójò bá gbogbo wa ó ti wá dára dípò dára wọn lọ́mọ ìkẹ́gùn ọ̀rọ̀ wa èyí tó ti dára tán dúpẹ́ sí ọlọ́mọdé ó bàjẹ́ èyí tá ń bẹ lọ́wọ́ bá fún dáfẹ́ kó dára lọ́njẹ́ ó dára la hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin